Ẹ̀ṣibiribiri kẹ́bọ̀ mi o, iwájú lọ́lọ́kọ̀ ni wà mí lọ, ẹ̀yìn lọ́lọ́kọ̀ ni wà mí lọ, mi ò mọ̀, mi ò mọ̀, mi ò mọ̀, mi ò mọ̀ yé o, mi ò mọ̀, mi ò mọ̀, mi ò mọ̀, mi ò mọ̀ yé o, mi ò mọ̀, mi ò mọ̀, mi ò mọ̀, mi ò mọ̀ yé o, mi ò mọ̀. Ẹ̀ṣibiribiri kẹ́bọ̀ mi o, iwájú lọ́lọ́kọ̀ ni wà mí lọ, ẹ̀yìn lọ́lọ́kọ̀ ni wà mí lọ, mi ò mọ̀, mi ò mọ̀, mi ò mọ̀, mi ò mọ̀ yé o, mi ò mọ̀, mi ò mọ̀, mi ò mọ̀, mi ò mọ̀ yé o. Àmọ́ mo ti ṣèparí ọmọ àrí ọba tó láyé. Ẹbẹ́ ni eku lé làákàrà lé Bátúndé, bẹ́ẹ̀ ni èrò wá là á ṣèrò ọ̀nà. Ǹjẹ́ tó bá ti tó bí ọjọ́ mẹ́ta tí a ti rí rẹ ni tá a ti gbọ́ rẹ ni, ẹkú láti náà ni àákí rẹ ni, ẹkú láíláí, ẹkú àtijọ́, ara ò lè bí ṣe dáadáa là bá yín. Wọ́n ní kó fọwọ́ tèmi wọ mí o. Torí rọ̀ ní kókó la fi ń wọ̀gi. Bẹ́ẹ̀ ni. Ọwọ́ rorìṣà la fi ń wọ́ra fín. Ẹ̀gbọ́n kí bá ìdálẹ́rìn ìṣiṣẹ́. Ó ṣèwọ̀. Àkíbá ìdá lọ́rùn eṣiṣi ó ṣèwọ̀. Jẹ́ Bátúndé, mo wọlé agbóró lẹ́nìí, mojúbà lọ́wọ́ olúdáyé, mojúbà ṣẹ̀dá. Ìbẹ́ Elédùmarè ọba ọ̀gá ògo, ọba ọlọ́wọ́ gbogbo, bàbá mi àgbà ọlọ́wọ́ gbogbo tí yọmọ ẹ̀ nínú ọ̀fìn. Jèhófà lẹ́nu àwọn onígbàgbọ́, lẹ́nu àwọn mùsùlùmí, Elédùà lẹ́nu àwọn ẹlẹ́sìn kan àbáláyé. Ọba tó mọ ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo, ọba tó bá lórí ohun gbogbo. Àrí ìró àlá ọba wíwẹ̀ máyẹ̀. Ọba òjì kan pàkan lóorun, ọba òpàkan òkan yè. Ọba àmọ́yà àṣà àṣeyí òwú, ẹlẹ́ni àtẹ́ ẹ̀ká. Bàbá mi tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ní, aláràbí tó ta sánmọ̀ bí ẹni taṣọ. Àrí ìró àlá ọba wíbẹ̀ máyẹ̀ ìbà. Wọ́n lọ para wọn pọ̀. Wọ́n ní wọ́n fẹ́ bàtí ẹyẹ àlùkò jẹ́. Wọ́n tó bẹ́ẹ̀. Wọ́n lọ ṣe ṣìkìyẹ́rà lóko òbóṣù. Igi tọ́nà ń bá ti gbìn kò sẹ́ni tó lè fatu láéláé. Kàkà kí ẹyẹrà lóko bàjẹ́ ṣe ló tún dára sí i. Èyí ló mú mi kó tó tí orin àwo bọ́ sí mi lẹ́nu. Wọ́n ní bá a ṣe ń ṣe kán tó ìkan kúkú mọ́dí ni, bá a ṣe ń ṣe yàyà tó yàyà ń yọ́fà akọ́fà, bá a ṣe ń ṣèjì ogbè tó èjì ogbè ló ń jọba lóde ìsàlàyé. Gbogbo wa ti dèjì ogbè lénìí, à á jọba lórí àwọn ọ̀tá wa ni. Kàkà kí dídẹ̀rẹ́ bàjẹ́ ṣe ló tún dára sí i. Wàláì. Olúlu aṣọ títí bíi káṣọ ó fàya, bíi káṣọ ó gbó káṣọ ó fàya. Kàkà káṣọ ó fàya káṣọ ó gbó, aṣọ tó ń dán sí ni. Ẹ̀rí aṣọ tó lù bá lù, ẹ̀ẹ̀mọ tí jó lù. Àní wọ́n ní wọ́n fẹ́ bàtẹ̀yẹ lékelèké jẹ́. Wọ́n lọ kí ẹ̀bẹ̀ fún o. Wọ́n ń parọ́ ni, wọ́n ń tọra wọn ò tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀. Tẹ́ ẹ̀ bá mọ tí jó lù, ẹ̀yin èwe yìí, olù làwọn bàbá wa fi lu ṣọ láyé ọjọ́ òun. Olù ló dàbí áyọ̀nù tá à ń lò láyé òde òní. Olù mọ́ ń lu sọ ní pùpùpùpù. Gbogbo àwọn ẹ mọ̀ pé akíjìpá
àwọn aṣọ àrán àwọn aṣọ òfin ńláńlá náà bàbá wa máa ń lò ní láyé ọjọ́ òun aṣọ tó wúwo ni òòlù ni wọ́n máa fi ń lù ú tí wọ́n bá fọ̀ òòlù náà máa fi ń lù ú òòlù wa ń lu aṣọ gbùgbù bí káṣọ òun ó gbó kó fàyà bẹ́ẹ̀ sì ni aṣọ ń dá a sí ni bẹ́ẹ̀ ni ẹ̀yin ọ̀tá tèmi tẹ́ ń rò pé yóò wọlẹ̀ kò bàjẹ́ o ò dán sí i. sálà mọ́tò sálà wọn bá mi wí rárá wọ́n ní kí n má fi tó dẹnu tí mo fi lù tí mo bá mi wí rárá àkékè lóní kan má tún rí mi lé àjà lóní kan má tún rí mi jà. ẹ ṣí biribiri kẹ́bọ̀ mi o iwájú lọ́lọ́kọ̀ yín wà mí lọ bẹ́ẹ̀ lọ́lọ́kọ̀ mi. bẹ́ẹ̀ ni ẹtúyàyà kẹ wá wò wá èrò wá wò lájà gbò ajá mọ́ ń fìbò sí ọmọ àlejò bọnu ẹ̀rí tájá bá ti rálejò torí ẹni tí ò rírí torí pé ó jí ohun òrírí ẹsẹ̀ yìí bó ló ti ń rí yóò mọ gbóni á ní gbogbo ẹ mọ fìbò sí ọmọ àlejò bọnu ni ó mọ pàlejò tiwa ẹtúyàyà jáde ẹ ṣí ẹ pin fún àwọn tí ò bá tí mọ̀ pé ètò láwùjọ wa ò ti gorí afẹ́fẹ́ báyìí mo júbà gbogbo ẹ̀yin èèyàn pátápátá gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú èèyàn pátápátá ìbá gbogbo ẹ̀yin wòlíì jàǹkànjàǹkàn ìbẹ̀yìn àfáà ńláńlá bẹ́ẹ̀ ni mo sì bẹ̀yìn ẹlẹ́sìn kan àbáláyé ìbà ni mo ṣe ẹ má jẹ́ ohun mi àdáṣe báyìí ní ohun mọ ìbà kì í kúkú ń wùyàn bá túndé mo wọlé agolo lẹ́nìí ìwàrífàyè mo júbà fágbà àgbẹ̀ tó bá rokoroko tí ò júbà fún èèpẹ̀ ẹ̀rí èèpẹ̀ ní fún àgbẹ̀ lójú ọmọ tó bá sì ti rẹ́ni júbà fún kì í hùwà ògbójú mo wọlé lẹ́nìí mo júbà. nítorí àwa. gbogbo ẹ̀yin tí ẹ ti ń kí mi pátápátá gbogbo ẹ̀yin tí ẹ ti ń jọ̀wọ́ sí mi ní orí ètò mo kí ọ̀gá mi nì mo ti rí wọn Alhaji Fatai Adékànbí ara àwọn ọ̀gá mi ni mo tún ti rí ọ̀gá mi kan náà láti ìlú Nàìjíríà Ṣọlábòmí ọmọ Dúróládìpọ̀ aya Kínṣọlá ọ̀gá mi nù nílé iṣẹ́ àṣà ìbílẹ̀ wa nígbà tá à ń ṣiṣẹ́ ń bẹ̀ ọ̀gá mi ni my boss Tuale ẹ kú iṣẹ́ takuntakun tí ẹ̀ ń ṣe ẹ kú àìgbàgbé bàbá wa olóògbé Dúróládìpọ̀ ọkùnrin takuntakun Ṣàngó Olúkòsónù àyàrán iná ẹ rí eré ajagun ńlá ó ń lọ káàkiri ilẹ̀ Nàìjíríà tí wọ́n ń gbé káàkiri ilé sinimá tí wọ́n ń ṣe stage show ni eré náà ẹ wo ẹ̀yin bàbá ó túbọ̀ máa dáa ni iwájú tán dojúkọ ó ti dá ẹ̀yìn tán fi sílẹ̀ ò bàjẹ́ torí gbogbo ẹ̀yìn tán fi sílẹ̀ náà ni ẹ̀yin ọmọ ẹ̀ sì ń dá bí ẹ̀rọ bí òwe ẹ̀yin wọn ò ní bàjẹ́ láéláé màmá náà tún pẹ́ fún wa lágbára Elédùmarè ọ̀yá oríire nu màmá mi tòótọ́ abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ wọn ò pẹ́ fún wa lágbára Elédùmarè wọn á jẹ́ ọmọ pẹ́ kánrikan ṣe. Alhaji Habib Gbajabiamila ẹ ṣeun àwọn ewé nation náà mo rí ẹnìkan ń bẹ̀ tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ Yẹmí Success àbúrò mi dáadáa àtijọ́ wà tipẹ́tipẹ́ látàrí alálùmọ́lẹ̀ ọ̀gbẹ́ni fẹlẹ́dùmarè jàfó ńlá HMA èèyàn mi dáadáa nu olórin ọba akọrin ọpọlọ kí ni tèmi fi yàtọ̀ sí ti gbogbo wọn ó ti ẹ̀ yàtọ̀ ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ ló fi múlẹ̀ sókìjo ọ̀tọ̀ ní ti tọ́lú ọ̀tọ̀ ń tọ̀lú ọ̀tọ̀ ní ti tọ́lú wò jàfó ńlá olórin ńlá ni mo láìkí ẹ̀ púpọ̀ jù yóò mọ ojúṣe èèyàn mi Ayádàpọ̀ Azeez ẹ ṣeun ẹ dàpọ̀ mọ́ wa lórí ètò Princess Tèmítọ́pẹ́ Brown ọmọ tó dáa bí egbin ẹ̀lẹ́mbẹ̀ àwọn ọmọ mi ń kọ́ ń bẹ̀ akú ọdún akú ìyèdún Tóyìn Arówólò àwọn bàbá wa náà yàwòrán ẹ ṣé o ẹ kú ìfẹ́ ẹ ṣeun gan gbogbo yín bẹ ṣe kí mi ni mò ń rí yín o ẹ ṣeun gan Àyàntẹ́jú Ganiu international láti ìlú Nàìjíríà lọ́hùn Fáyẹmí Adékọ́lá gbogbo yín ni mo kí pátápátá ǹjẹ́ tí ẹ bá ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ẹ má fojú kojú ẹ má fojú kojú tèmi ó kọ tèmi ò yí padà torí bọ́n mo bá dáràn náà ṣe ń sọ kálukú ló kọ tiẹ̀ Babátúndé ni wọ́n sọ èmi Bátúndé Àlàó nìyí ọmọ Àyàndòṣù yẹrù èmi ọlọ́fà mọ́jọ ọlálọ́mí ní ọmọ abísújókòó èmi lọ́mọ ọjà kádìkátàkìtì ló rọ̀fà ló mọ̀ sọ ọmọ nísàlẹ̀ nísàlẹ̀ ọ̀fà ọmọ akínwádé onísàbò tó bá dójú ogun bẹ́ẹ̀ ni àgbàmọ̀lé wọn ò sí fìlà ọmọ èèyàn ló kẹ́sìn òlórónú
èmi náà tún lọmọ wọn ní Ìrágbìjí olókè méjì takọtabo lórí agba ọkùn onígbùngbùn ká mọ̀mọ́ bí a ti fà wá. Ìrágbìjí ni olókè méjì takọtabo lórí agba ọmọ ọ̀kan ilẹ̀ òkú kan lábẹ́ bàbá wa kábíyèsí bàbá wa Ayọ̀túndé Ọlábòmí Ọ̀dúndún kẹrin ọba Ọ̀dúndún asọgbódilé asọgbẹdìgbòrò asàkìtàndọjà kábíyèsí Ìrágbìjí ti ìlú Ìrágbìjí. Bẹ́ẹ̀ náà ni ìyàwó mi lórí ètò Ire Olúwa kò fún Ọládùnjoyè òun náà kí mi lọ́wọ́lọ́wọ́ mo sáré rán níṣẹ́ ń bì kan ni ẹ ṣeun Ìmọ́lẹ̀ Ayọ̀ Olúwa ẹ ṣeun ọmọ òṣèré pààrọ̀ Solex mo kí yín ẹ ṣeun gan gbogbo ẹ̀ tí ẹ ti darapọ̀ mọ́ wa ní orí ètò. Ẹ bá mi pín ètò yìí nítorí pé gbajúgbajà ètò ni ètò tẹ́ ń tẹ́tí sí lọ́wọ́ náà ni ètò láwùjọ wa, ètò tí a máa ń sẹ́lẹ̀ńkẹ́jọ ara wa, à ń dá gbẹ́ngbẹ́lúkẹ́ à ń dá gbẹ̀ngbẹ̀lúkẹ́ lórí ètò yìí. Ètò pàtàkì ni ètò tó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ tí à ń rọ́pọ́n fàyọ̀ ń bẹ̀. Àní ètò tí àwọn aláṣẹ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tí wọ́n gbé kalẹ̀ fún àǹfààní gbogbo àwọn ọmọ kóòtù òjíire, ká máa ṣíra wa létí àwọn ọ̀wà tí a bá ń wù tí ò da, ìwà tó lè dá lérú ni. Jùmọ̀kẹ́ Arógundádé mo kí yín, wọ́n darapọ̀ mọ́ mi. Sarah Àbọ̀dé àwọn náà darapọ̀ mọ́ mi, bẹ́ẹ̀ ni Gloria Suhaib àwọn náà darapọ̀ mọ́ wa lórí ètò. Gbogbo yín la kí, ẹ ṣeun gan, ẹ kú ìfẹ́. Ètò yìí ètò gidi ni tó yẹ kí a máa gbọ́ ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Atọrọ gáfà lọ́wọ́ gbogbo tẹlẹ́mù gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ètò yìí pé bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ẹ lè gbọ́ wa, ó sapá kan jà mọ́ ni, ẹ má bínú. Ẹ pé ètò tuntun lè tó yìí, bó ṣe ń dùn máwa náà ká máa ṣe gbogbo ìgbà, bẹ́ẹ̀ ni mo mọ̀ pé ẹ̀yin náà ń jẹ dòdò ètò yìí. Ìyáàfin Bọ́ọ̀s Odúmọ́sù ẹ ṣeun gan, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọláníyàn Rasheed Àlàbá òun náà ń wò mí lọ́wọ́lọ́wọ́, ẹ mà ṣeun gan, ẹ ṣeun gan, ẹ kú ìfẹ́. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá bọ̀, ó sapá kan jà mọ́ nílẹ̀ fi gbọ́ wa ní ọ̀sẹ̀ tó kọjá lọ lọ́hùn àti ọ̀sẹ̀ tí ètò kọjá, bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn tí ẹ lè gbọ́ wa. Àwọn kankan náà ni ó ṣẹlẹ̀ nǹkan ní dáadáa náà dẹ̀ ni. Ẹ̀rí ní ọ̀sẹ̀ tó kọjá ní ìjẹjọ mo dá kan lọ síbì kan ni, ẹ ti mọ̀ pé kọ́lọ̀ kó ṣàánú ni, gbogbo ọ̀nà pọ̀, wọ́n ní ọ̀nà pọ̀ lẹ́ẹ̀rùn. Ẹ̀rí tẹ́ẹ̀rùn bá ti dé báyìí ọ̀nà máa ń yà yẹlẹyẹlẹ ni kọ́lọ̀ kó ṣàánú. Ẹ̀rí ṣẹ́rí tọ́lọ̀ bá ti fún yàn lẹ́bùn lóríṣiríṣi, bẹ́ẹ̀ náà ni iṣẹ́ tá a gbé dání náà ni wàhálà àti náà ni à ń bá káàkiri, kọ́lọ̀ kó ṣàánú wa. Abọ́lájí Ìgè Àdùbí Adékúnlé ara àwọn ọ̀gá mi náà nù. Àdó mọ́nì, àdó pounds, àdó náírà, àdó dọ́là òun náà ń wò mí lọ́wọ́ láti ìlú Nàìjíríà. Ara àwọn ọ̀gá mi wọ́n sọ̀túnmọ̀ ìdí tí gbogbo wọn fi jẹ́ ọ̀gá mi, wọ́n sọ̀túnmọ̀ ẹ̀ fún yín. Òun náà mò ń bá bọ̀ bàbá Fúnkẹ́ Ọlọ́jọ́, ọmọbìnrin tó dára bí egbin. Fúnkì show o ṣeun gan, ọmọ mi ń kọ́ ń bẹ̀, a kú weekend. Rí mo lọ́gàá tó kọ̀ọ̀gá mo ṣe ń sọ pé ọ̀nà pọ̀ lẹ́rùn. Tọ́lọ́run bá ti fi ẹ̀bùn lóríṣiríṣi tó bá fi jíǹkí ọmọ yín, olólùfẹ́ yín, ọ̀rẹ́ yín Bàátúndé Àyàndòsù, bundle of talents ni. Èmi náà kọ́, Ọlọ́run ọba ni. Àwọn ọ̀gá mi pọ̀, gbogbo àwọn ọ̀gá tí mò ń sọ wọ̀nyí, àwọn ọ̀gá mi Fatai Adékànbí, ọ̀gá mi Adékúnlé Ìgè Abọ́lájí, Àdó Kúnù, tá a mọ̀ sádò mọ́nì ń sìn, stage name ni. Ẹ̀rí mo lẹ́bùn eré orí ìtàgé ṣíṣe, Ọlọ́run fún mi lẹ́bùn àsìkò pàdé ẹ̀ náà. Bẹ́ẹ̀ ni ẹ̀bùn lùlúlù wà, bẹ́ẹ̀ ni ẹ̀bùn ewì kíké wà tọ́lọ́run jogún fún wa, ẹ̀bùn jójíjó wà tọ́lọ́run jogún fún wa, lóríṣiríṣiríṣiríṣi ẹ̀bùn bẹ́ẹ̀ lọ. Ẹ̀rí ẹ̀bùn kan náà la tún lò yìí, ká sọ̀rọ̀ ká fakò mú òkú yọ, kọ́rọ̀ kó dá sáká lẹ́nu èèyàn, ara ẹ̀bùn náà ni. Ẹ̀bùn Ọlọ́run sì wá kọ́gbọ́n, ọgbọ́n tiwa kọ́, làákàyè wa kọ́, owó Ọlọ́run bẹ́ẹ̀ ni. Ẹ̀rí ẹlòmíì mo máa ń sọ fún pé ijó jíjó ẹ̀bùn ni, ẹlòmíì ò mọ jójó, wàláhì ó sì láìkì orin, ṣùgbọ́n orin ó lọ báyìí, ijó rẹ̀ náà wà báyìí ni. Ó wà bẹ́ẹ̀, kì í ṣe pé bóyá àbí Ọlọ́run ni ò fún wọn bẹ́ẹ̀. Ẹlòmíì sì ní tẹ́ bá ń lu pangolo lásán àbẹ́ àbá ṣe kẹ́kẹ́kẹ́ báyìí, wàláhì tó bá bẹ̀rẹ̀ ijó báyìí, ijó mọ̀ wù ijó ni. Ẹ̀bùn ni gbogbo nǹkan.
ìdí nìyí tó yẹ pé mo láwọn ọ̀gá tó pọ̀ lórí ọ̀rọ̀ ká sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ báyìí náà. àwọn ọ̀gá mi pọ̀, mo máa júbà gbogbo àwọn èèyàn ní ẹ̀rí ọmọdé tó bá ti rẹ́ni júbà kò ní hùwà gbójú. ẹ ṣeun gan. ètò láwùjọ wa ni ẹ̀ ń tẹ́tí sí lọ́wọ́, ètò tí a máa fi ń ṣíra wa létí tó gbogbo àwọn ìwà tí a bá ń hù láwùjọ wa tá a rí pé ò dáa, ìwà tó lè dẹ ilé rú, ìwà tó lè dẹ búrírú, ìwà tó lè dá àdúgbò rú, tó lè dà lúrú, gbogbo àwọn nǹkan báyìí la máa ń gbéyẹ̀wò lórí ètò yìí. a máa ń ṣe bí eré orí ìtàgé ni. gbogbo ẹ̀yin tí ẹ ti máa ń darapọ̀ mọ́ wa tẹ́lẹ̀ tí ẹ máa ń wo ètò yìí, iléeṣẹ́ wa ń bí iléeṣẹ́ alára àgbàyídá ìbílẹ̀ rédíò, ohun tí mò ń sọ lórí ètò láwùjọ wa yìí ó ti yé yín. nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ àwa Yorùbá là ń gbé yẹ̀wò. tá bá sì rí àwọn nǹkan tí a rí kó dáa náà tó yẹ kí a tún gbé lárugẹ, à ń gbé wá. mọ́nà tá à ń fi ń gbé wá ó tún jẹ́ àrà ọ̀tọ̀. ìdí nìyí tó jẹ́ pé ètò yìí ó ń jẹ́ gbajúgbajà lọ, ó ń jẹ́ ìtẹ́wọ́gbà fún gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjìrè. mo kí yín lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú èèyàn. jẹ́ mú kí gbogbo ẹ̀yin tí ẹ ṣe ìnáwó kan àbí òmíì ní òpin ọ̀sẹ̀ tó kọjá, nítorí pé alárìíyá ìran Yorùbá bọ́lọ̀ ń ṣe dá wa ní owó Ọlọ́run bẹ́ẹ̀ ni. ọmọ àwòkọ́ṣe ń ti rere ni wá. ó kàn jẹ́ pé kákọ́rọ́ kan tó bí yín ajá wa jẹ́ náà ni pé a fẹ́ràn ara wa. ṣùgbọ́n gbogbo nǹkan tó dáa tó rẹwà Ọlọ́run fi jíǹkí àwa Yorùbá. èdè wa ó rẹwà, àṣà wa ó rẹwà, aṣọ wíwọ̀ wa, oúnjẹ wa gan, àwọn elédè míì, àwọn ẹ̀yà míì wọ́n mọ̀ ń wà àwòkọ́ṣe wa ni. ẹ̀rí Ọlọ́run fi gbogbo nǹkan tó dáa jíǹkí Yorùbá. ìdí nìyí tó jẹ́ pé gbogbo ibi tí má ti ríra mi máa ń fọwọ́ sọ̀yà pọ̀ ọmọ Yorùbá ni mí ni. ọ̀rọ̀ Yorùbá máa ń jẹ mí lógún púpọ̀, wàláì tàláì. tó ti jọ mú tó bá ti jọ mọ́ àṣà wa, àṣà Yorùbá a máa jẹ èmi bá Túndé lógún púpọ̀. ẹ rí wa kí gbogbo yín ẹ kú ìnáwó ọjọ́ ìbílẹ̀ ṣe ni, ayẹyẹ ìkómọ ni, ayẹyẹ ìṣílé ni, ayẹyẹ òkú àgbà ni, ọjọ́ ìbí ni. kódà ó jẹ́ pé ẹ̀yin ilé ìjọsìn àbí ẹ̀yin ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tí ẹ bá ṣe àjọ̀dún kan àbí omi, àkí ẹ kú ìnáwó. ibi tí ẹ ti mú àbùdí ntolókun àbùdí ntọlọ́sà Òdùbàrẹ̀ á fi ọ̀pọ̀ rọ́pò síbẹ̀. gbogbo ẹ tí ẹ ń gbáradì fún ìnáwó náà ní òpin ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí, àkí ẹ kú palẹ̀mọ́, ẹ kú pọ̀pọ̀ sísìn láti bí ni àti ní Nàìjíríà ni. yóò bá wa láyọ̀ ọjọ́ òkú. pàápàá jùlọ mo kí ọ̀gá mi Ṣọlábòmí ọmọ dúró ládìpọ̀ àyà kí n ṣọlá, mo kí yín ẹ kú ìpalẹ̀mọ́ ti ayẹyẹ òkú màmá wa, màmá àgbà tó kú. ẹ̀rí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tẹ́lẹ̀yìn ò gbà wájú. màmá tán bí Mọ́remí Àjàsorò Ọya Orírì, màmá wa àgbà tí wọ́n papòdà. sátidé tí ń bọ̀ yìí náà òun náà ni wọ́n ṣe àṣekágbá òkú màmá náà nílùú Nàìjíríà. ẹ kú palẹ̀mọ́ ọjọ́ òkú lágbára Elédùmarè, Èdùmàrè á bàṣírí wa lágbára Elédùmarè. gbogbo ẹ̀ tí ẹ̀ ń gbáradì fún ìnáwó ìyàwó, ọjọ́ òbí, ìsọmọlórúkọ, ìṣílé ni, ẹ̀yin ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ni, kódà gbogbo àwọn tá a fẹ́ ṣe ìkójáde nǹkan kan, bóyá lọ́ńchìn la fẹ́ ṣe ni tàbí nǹkan kan bẹ́ẹ̀, bóyá lọ́ńchìn àwo orin ni tàbí nǹkan kan míì. pàápàá jùlọ iléeṣẹ́ wa ń bí ìbílẹ̀ rédíò ẹ̀rí ọ̀la òde náà ni àkóra jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ tá a pọ́dún kan tí a ṣe ayẹyẹ ìkójáde ìbílẹ̀ rédíò ní ọ̀la. bí ètò bá ṣe ń lọ òun mọ̀ fi tó yín létí. bí ètò láwùjọ abó ṣe lọ nìyí, mọ̀ pé ẹ máa gbádùn àwọn gbogbo ọjọ́ mẹ́jọ. ẹ má wá bínú lẹ́nìí torí pé àwọn méjìlá máa ń ṣe ètò yìí. ṣùgbọ́n bẹ́ẹ̀ mo sọ lẹ́ẹ̀kan, aya mi lórí ètò Kòfúrọ́lá Ọládùnjoyè, mo rán níṣẹ́ lọ síbì kan ni pé kó mọ̀ tó jẹ́ pé àwọn méjèèjì là ní wálé ní ẹ mọ̀ kó lè dáa náà ni, àti jẹ àti mu lọ́hùn lọ́tún lọ́sì. Kédùmarè kó darí ajé o, kó bá kó orí ajé jọ, ká má ṣe lásán, agbára Elédùmarè a sì ní í ṣe lásán. ẹ bá mi ṣàníkẹ́ ìgbétò àmì mi. Kòfúrọ́lá kò sí lórí ètò lénìí, èèyàn ni ìyá Adémiládé, gẹ́gẹ́ bí orúkọ wa lórí ètò. bàbá Adémiládé nìkan ló ń ṣètò lénìí. ẹ sì rí i pé gbọ́ngbọ́n òkan sí náà. ẹ má ṣe yọnu rárá, ẹ má wọrí, olóúnjẹ bẹ́ẹ̀. ẹ gbádùn wa lénìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń gbádùn wa lórí ètò yìí. ẹ máa bá mi bọ̀ lórí ètò fún tèmi. àkíyín ẹ kú ìkàlẹ̀. ìjọ èjìlá ìjọ lóru.
rédíò pẹ̀lú tẹlifíṣàn. Bó bá ti dèrè bó kò béèrè Special Street. Bó bá ti dé Special Street kò béèrè nọ́mbà 40. Bó bá ti débẹ̀ ó láti rí road publicity. Ọ̀gá ni wọ́n jẹ́ road publicity. Ọ̀gá ni wọ́n jẹ́. Bẹ́ẹ̀ ni bí ẹ bá fẹ́ polówó ọjà yín àní gbogbo ọjà yín gbogbo ẹ̀yin iléeṣẹ́ ajé ilé okòwò iléeṣẹ́ aládàáni ni ẹ̀yin ilé ìjọsìn káàkiri ni tí ẹ bá fẹ́ polówó ọjà yín náà tó lè mú wa ìbílẹ̀ rédíò náà ní kẹ́ ẹ máa bọ̀ tààràtà ọjà tá a bá ti polówó nílé iṣẹ́ yìí alájẹ mọ̀ ń bugbájẹ ni ní wàràwàrà ní wàràwàrà alájẹ mọ̀ ń bugbájẹ ni ẹ̀rí nílé iṣẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa gbogbo ọjà tá a bá ti polówó níbí wàláì tàláì wàràwàrà tó yọ ọmọ ẹ tààtà ẹ̀rí tí gbogbo ọmọ ẹranko bá pé gba lọ́jà ẹ̀tà ní kọ́tà àbẹ́mọ̀ ẹ wá polówó ọjà yín ẹ wá polówó ara yín ẹ̀yin olórin ẹ̀yin ilé ìjọsìn káàkiri ẹ̀yin ilé iṣẹ́ ajé ilé okòwò ẹ máa bọ̀ tààràtà sí ìbílẹ̀ rédíò kẹwàá polówó ọjà yín kálájí ó bùbá. ẹ wà lọ́nà orin ọlọ́run ló gbé pèsè wà lọ́nà orin ọlọ́run ló gbé pèsè wà lọ́nà orin ọlọ́run ló gbé pèsè wà lọ́nà orin. bàbá ṣiṣẹ́ kékeré o káṣá ti lè tó pọ̀ bàbá ṣiṣẹ́ kékeré. olè mi dáadáa alàgbà Táíwò Aláfiṣe ẹ ṣeun mo dúpẹ́ ọ̀ ń wò mí lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni Ayọ̀ Ahmed ọmọ ọba ní ìrágbìjì olókè méjì takọtabo lórí àgbà náà mẹ́nu ó ṣeun gan àwọn ọmọ mi ń kọ́ ń bẹ̀ ó ṣeun kú ìtọ́jú wa o pálíkè ìṣòwò la bí Dáúdù ọ̀nà ń wò mí lọ́wọ́lọ́wọ́ ọmọdé lágbà tẹpámọ́ṣẹ́ iṣẹ́ lógún iṣẹ́ ní ara rẹ̀ o. nínú wa ní barista lọ́ọ̀yà o tó bá sí iṣẹ́ tó tẹpámọ́ṣẹ́ ó láti fi lọ́ọ̀yà èyí lò ó. ẹni mẹ́díkà lọ́ọ̀yà o bá sí iṣẹ́ tó tẹpámọ́ṣẹ́ ó láti fi dọ́gbọ̀n èyí lò rẹ̀ pẹ̀lẹ́. ẹni ní àpẹẹlú kò bẹ́ẹ̀. ó dúpẹ́ lọ́wọ́ Kádìrì Olúṣọlá náà ń wò mí lọ́wọ́lọ́wọ́ wọn ní wẹ́ẹ̀dọ̀ ẹ ṣeun mo dúpẹ́ ẹ bí fẹ́ràn mi ẹ bá fẹ́ràn mi ẹ bá jẹ lùdú ogun tí mo ti ń bá yín sọ ẹ fẹ́ràn mi ẹ̀yin náà ẹ ṣíà ẹ̀ kí àwọn míì náà tó wà lórí wọ́ọ̀lù yín wọn ó gbádùn ètò yìí ètò gidi ni. tàbí kọ̀ńdọ́tọ̀ tó ń gbowó tó dojúkọ ọ̀sẹ̀ tó tẹ pámọ́sẹ̀ o ó láti ṣàṣelà òtítà dúró. civil servant àti sọ́wọ́ oníṣòwò business tycoon tó tẹ pámọ́sẹ̀ o tó bá dojúkọ ọ̀sẹ̀ àfiló tó bá dojúkọ ọ̀sẹ̀ àfiló ṣàbọ̀ràtà. gbogbo àwa ìsọ̀wọ́ olórí o àti ìsọ̀wọ́ olè ló fẹ́ súnmọ́ bí. ọlọ́run tó dẹnu dàbí kọrin wáìdù tó dẹnu dàbí kọrin lọ́dún tó dùn tètè ọ̀rọ̀ aráyé dídùn ìlànbalẹ̀ olóyè. bàbá dojúkọ ọ̀sẹ̀ wa ta tẹ pamọ́sẹ̀ aráyé òní ìkọ̀wé sami aláṣẹ ìṣàṣẹ làwọn ti dáadúrà dàbúrátà ní. ẹlẹ́gbẹ̀mọ́ ní ẹ̀ka ń pa owó ló ń pàjá ẹ̀ ló ń pa. wọ́n bá ẹ sí iṣẹ́ òun ṣọlẹ̀ lásán o kó sọ pé ọgọ́ta wá gbowó ọkọ̀ ò bàtà wá gbowó ẹ̀ o. èèyàn mi kan náà wà ní orí ètò Olúpoòpùnú àfíjú kọrinkọrin ni
bóò ní nǹkan ìyá ń kọ́ ń bẹ̀ àpò ọdún. iṣẹ́ ń kọ́ ìwọ ló fi ìṣẹ̀lẹ̀ tó bá yá ìwọ fúnra ẹ̀ ń torí ẹ̀ ọ̀gá náà ń pè ní mástà lọ́jọ́kọjọ́ ọmọọṣẹ́ tó máa jẹ́ mástà àtẹ̀pamọ́ṣẹ́. ọ̀pọ̀lọpọ̀ owó mástà láì ṣiṣẹ́ ọlọ́run tó ṣẹ̀dá bàbá oníṣẹ́ ló ṣẹ̀dá àwọn òṣìṣẹ́ tó ní. òun náà rè wàhálà kò tó lóníṣẹ́ afárádà ló pọ̀ kó tó rówó. kó tó fi dáṣẹ́ ọ̀hún rẹ̀ kó tó rí ṣe. kò ní ṣiṣẹ́ onítọ̀hún ọjọ́ sí olóṣèlú ẹ̀ kó bá dá dúró. ẹ̀bẹ̀ tí mo kàn ń bẹ̀ lọ́wọ́ ọba lórí àwọn òṣìṣẹ́ pátá alùbáríkà lójú ọ̀pọ̀ lọ́la falùbáríkà ṣe ìta bá ṣe lọ́jọ́ káàkiri rọ ibiṣẹ́ akásúrò ẹ̀wò dọ̀nà àpápá Lagos Victoria Island níbiṣẹ́ rí industrial ẹ̀ka ìlú péjú ẹni bá rẹ̀ dápà lóṣòdì darí wípé ìjọra òòlùyẹ ó má ṣe sọ àríkọ́ ọmọ àdàmọ̀ ń ságbára àtijẹ́ àti mú àti ilé lọ́wọ́ lọ́wọ́ nínú oṣù ọ̀nà pápá nínú oṣù èkó kó ṣe sọ. mo fẹ́ wọ́n tẹ́ lòwúrọ̀ lágbo. ọláyínú kìíní ọ̀nà kí mi lọ́wọ́lọ́wọ́ ní orí ètò. ẹ ṣeun gan gbogbo yìí ìyá adémiládé náà ń kí yín o ẹ̀yin èèyàn wa ó ní ẹ má bínú pé ẹ lè gbọ́ òun ní orí ètò ní èní. Funky Gold Medina èèyàn mi dáadáa nu actress tó mòye òun náà ti kí mi Uncle Tunde you look great where are you? I'm in UK o London precisely. Báwo ni gbogbo nǹkan ọ̀pọ̀ ọjọ́ mẹ́ta. ẹ̀mí gbogbo lọ́dẹ̀dẹ̀ mi àgbájé ẹ̀bẹ̀ là ń bẹ wá ìlú ọ̀pọ̀lọ́lá mọ́tàyé sọ wà lẹ́ẹ̀mí ìsáyẹ̀ wà lọ. If music is the food of love, then let us continue. Thank you Medina, I love you too. Happy weekend and happy Easter. ká tó ro ìwò ká tó kọrin ká tó lùlù tó dùn sí fọ́tòjó ká tó máa sọ àwọn oníbíkíbi ká fún ní ilẹ̀wù dáṣọ́rọ́ ni. Bẹ́ẹ̀ ni iṣẹ́ orin bá wàsá bá iṣẹ́ ìlú bá wàsá bá gbogbo tó bá ti jọ mọ́ ẹ̀bùn lílò láwùjọ kò ń ṣe kékeré wàláì tàláì máa ń sọ ní gbogbo ìgbà bẹ́yìn ò bá yìn wá aláǹgbá tó bẹ́ látòrí igi ìrókò ni ó ní bẹ́yìn ò bá yìn òun náà gbórí sókè báyìí thank you Lord thank you Lord a ní bẹ́yìn ò bá yìn òun náà yin ara òun ẹ rí ká sọ̀rọ̀ báyìí gan ẹlòmíràn ní ti bọ́rọ̀ lásán ṣe bí ká sọ̀rọ̀ ni nú o mú ọbọ̀ ọ̀tà kó tiẹ̀ jẹ́ bóyá láàrin èèyàn mẹ́wàá péré pé kó sọ̀rọ̀ ẹlòmíì ò lè sọ̀rọ̀ kódà láàrin èèyàn méjì gan péré tàbí èèyàn mẹ́ta ẹlòmíì ò lè sọ̀rọ̀ kò lẹ́bùn ẹni kì í ṣe pé bóyá ó fi ṣe kínní kò lẹ́bùn ẹni ẹlòmíì gan tó bá kàn rán gídá pé kó wá sọ̀rọ̀ bóyá lọ́jọ́ ayẹyẹ rẹ ni àbí ní ọ̀kan èèyàn wọn ṣàtúnlé báyàn ṣe àbí a ní lọ́jọ́ nǹkan ẹ̀yẹ mi wọn ò ní fẹ́ lómi ìṣe mí wọ́n bá wá pọ̀ nǹkan sínú ìwé fún gan pé kó kà báyìí àtọ̀ fún pé kákan tiẹ̀ máa sọ̀rọ̀ jáde kákan máa ronú kó máa wá sọ́pọ̀lọ́ ká máa sọ jáde báyìí láì kọ́lẹ̀ tó bá kọ́ nǹkan míì fẹ́ lómi pé kó kà báyìí ọwọ́ rẹ̀ ó mọ̀ gbọ̀n báyìí ni ẹ rò pé ó ní àìsàn insomnia àbí kí ló máa ń pe àìsàn tí máa mú ara gbọ̀n wọ́n mọ̀ báyìí ni ẹjọ́ rẹ̀ kọ́ Ọlọ́run ò fún lẹ́bùn kó sọ̀rọ̀ láwùjọ ni ẹlòmíì anxiety yẹn ó máa mú ẹlòmíì ojúra yẹn á mú ẹlòmíì débi pé kò ní lè sọ̀rọ̀ ohun ẹ̀ ó mọ ọgbọ̀n ni bẹ́ẹ̀ ni gbọ́wọ́ báyìí ó mọ ọgbọ̀n ẹ̀rí ẹ̀bùn ni. iṣẹ́ orin bá wàsá bá gbogbo nǹkan tó bá ti jọ mẹ́ẹ̀bùn lílò bá wàsá bá á kí gbogbo yín pátápátá àkú ọdún àkú ìyèdún ẹ̀rí ọdún àjíǹde òwòlédé ṣùgbọ́n èmi máa ń sọ ní gbogbo ìgbà
pé ẹ̀kọ́ wà tó yẹ ká kọ́. Ẹ má kàn jẹ́ ká máa ṣẹ̀sìn lásán, ẹ má jẹ́ ẹlẹ́sìn. Ẹni tó bá jẹ́ ẹlẹ́sìn lásán yóò ṣẹ̀sìn gbẹ̀yìn ni o. Kí ni wọ́n ń pè ní ẹlẹ́sìn? Ẹlẹ́sìn ni pé káwa mọ̀ rí pé mùsùlùmí ni mí, kò sí tó kàn mí pẹ̀lú èèyàn jẹ́ christian, èèyàn ṣe kinní kan, christian kan kò lè rọrùn wọ̀, kò lè rálùjọ́ náà wọ̀. Ẹlẹ́sìn ni tàbí christian ni mí, mùsùlùmí, nígbà tó tiẹ̀ ti ṣe pé àwọn alákatakítí kan wọ́n ń ba ayé jẹ́ káàkiri, tí wọ́n forúkọ ẹ̀sìn, wọ́n borúkọ ẹ̀sìn jẹ́ káàkiri. Ẹlòmíì kò tiẹ̀ fẹ́ rí. Tí n bá sọ experience tí mò ń rí, wàhálà yóò yà yín lẹ́nu. Níbi tí ẹlòmíì tó jẹ́ ẹlẹ́sìn dé, wọ́n wá fẹ́ gbọ́ ẹnì kankan pé mùsùlùmí ni o. Tó bá ti gbọ́ mùsùlùmí báyìí, ó ti di terrorist ni. Ẹlẹ́sìn ni ẹlòmíì yóò mọ wàásù, yóò gorí àga wàásù ni, yóò fẹ̀ tẹ́lẹ̀ pálapàlapà. Ìtì igi tó wà ní ojú tiẹ̀ kò ní yọ, ìpín tó wà lójú olójú ni ó mọ yọ. Ó sì wà nínú Bíbélì. Kí ló dé tẹ́ ń wo ìpín tó wà lójú olójú, ìtì igi gan tó wà lójú tiẹ̀ tí ì yọ. Ẹlòmíì dípò kó wàásù tí ó ṣe àwọn ọmọ ìjọ lóore tí wọ́n ronú pìwàdà, pé ẹlẹ́ṣẹ̀ lòun náà. Ọ̀rọ̀ mùsùlùmí ni ó mọ̀ fi ṣe wàásù. Ó lè ní gbogbo mùsùlùmí tó ti sọ pé gbogbo mùsùlùmí tó bá ti tó lòun kírun wàhálà iná ló ń lọ. Ẹ rò pé òun àbí bàbá rẹ̀ ló dá iná ni. Ẹlẹ́sìn ni òsìn lọ́hùn. Ọlọ́run ni ẹja sìn, ẹ mọ̀jẹ̀ á wẹ̀sìn mọ́rí. Àti wẹ̀sìn mọ́rí ni ká sọ pé ẹ̀sìn kan ò dáa. Nígbà tó bá ní mùsùlùmí ò dáa, tó níná ni wọ́n ń lọ. Ó dáa, àwọn tí wọn ò tiẹ̀ ṣe mùsùlùmí, tí wọn ò ṣe christianity ńkọ́, tó jẹ́ àwọn bàbá wa ẹlẹ́sìn kan àbáláyé, tó sì ń fò òótọ́ ọ̀run ṣe tán níbẹ̀rù Ọlọ́run. Bó lẹ fẹ́ káwọn lọ? Ẹ̀rí ibi táyé dédé ó lè ní lórí ẹ̀sìn. Ṣùgbọ́n mo fẹ́ fàyọ̀ ń bẹ̀, mo kàn rọra yà síbẹ̀ yẹn gẹ̀rẹ́ ni pé ikú Jésù, ìgbésí ayé Jésù, bíbí Jésù olùgbàlà, ẹ̀kọ́ ńlá ni. Ẹ̀rí ìbí Jésù ẹ̀kọ́ ńlá ni. Gbogbo mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí òdodo tó gbọ́ Ọlọ́run gbọ́, tó ń sin Ọlọ́run dáadáa, èmi á máa sọ fún gbogbo àwọn tó jẹ́ àwọn ọ̀rẹ́ mi ẹlẹ́sìn Kristi, àwọn ọmọlẹ́yìn Kristi, pé kò sí mùsùlùmí kan tó bá lòun sin Ọlọ́run tó sì fẹ́ rálùjọ́ náà wọ̀ tí ò ní nígbàgbọ́ sí Jésù Kristi, ànábì Ìsá alayhi salatu wasalam. Nítorí pé ara ànábì tiwa ni, nítorí pé ó ti wà nílé ayé, ó ti gbégbé sí ayé ẹ̀ láìmọye ìgbà. Lẹ́yìn ìgbà tó kú gan, ó níye ọdún kó tó di pé ànábì Muhammad sallallahu alaihi wasallam kọ́lọ́n tó gbé dìde, kọ́lọ́n tó dá wá sí ayé. Kò sí mùsùlùmí tí ò gbàgbọ́ nínú Jésù, tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nìyí. Ẹ sì rí, kò sí nǹkan kan tó mú ẹlòmíì àìmọ̀ nǹkan àmìtẹ́mẹ̀rọ ní ló ń jẹ́ kó máa wọn nímọ̀, wọn ò sì fẹ́ kọ́ ń gbà mọ̀. Àsán pé pásítọ̀ wa, ṣẹ́pàdì wa, olùṣọ́ wa, nǹkan kan báwọn náà ti bìlíìfù nínú àwọn gan fúnra wọn. Èèyàn máa ń wá ìmọ̀ kún ẹ wá ìmọ̀. Kò sí nǹkan kan tó ní kí ọmọlẹ́yìn Jésù kó mọ̀ ka àlùkùránì. Ìwé Ọlọ́run ni, ẹ lọ ka kùránì, ẹ̀wọ̀n tó wà bẹ́ẹ̀, mọ̀mọ́ gbọ́ wọn ni wọ́n pé ẹ kà á. Kò sí mùsùlùmí kan tí ò yẹ kó mọ̀mọ́ ka Bíbélì. Ọ̀rọ̀ Ọlọ́run ló wà nù ìwé mímọ́ méjèèjì, ẹ lọ mọ̀ ká. Tẹ́ bá ń ka ẹ rí di òtítọ́, ẹ ròdodo. Oríṣiríṣi lọ́lọ́run dé èèyàn, bó ṣe wù kálukú ló ń wùwà ẹ̀ nílé ayé. Ẹ̀rí kò sì ní kọ́lọ́run mọ́kẹ́. Ṣùgbọ́n tó bá di ọjọ́ kan yìí ńkọ́, Ọlọ́run bá ní òun ọba àjọkẹ́ ayé, àṣàkẹ́ ọ̀run, Aramon Arahim lọ́lọ́run ọba. Ó ní wọn ó kẹ́ gbogbo wa bákan náà nílé ayé. Ẹ̀rí àwọn kan lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń pààyàn lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ̀mí tí wọn ò lè dá wọn pa lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n ń pa ara, wọ́n ń pa nípa ẹ̀mí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run ò lè torí ẹ̀ bá sọ pé òun nìkan òun nírànlé lórí, afẹ́fẹ́ ò ní fẹ́ sí. Tàbójò tó bá rọ̀ lé gbogbo alórí kò ní rọ̀ sóhun lórí. Gbogbo àwọn tó ń hùwà bàjẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí
gbogbo wọn lọ́lọ́run jọ kẹ́ wa papọ̀. A lè má lówó tó ra wa, a lè má gbajúmọ̀ tó ra wa, àlàáfíà lè má péye tó ra wọn, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn nǹkan wà tọ́lọ́run fi kẹ́ gbogbo wa papọ̀. Òun náà láfẹ́fẹ́ tá a mí, ooru tó ń mú, òjò tó ń rọ̀, òtútù tó ń mú, gbogbo nǹkan tọ́lọ́run fi kẹ́ wa papọ̀ ni. Ṣùgbọ́n ó ní tó bá dọjọ́ kan yìí òun wà jẹ́ àṣàkẹ́ ọ̀run, yóò wá ṣàwákẹ́, yóò yọ èpò kúrò nínú àlìkámọ̀. Aya mi náà ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí, Mùjíráyọ̀ Rónkẹ́ Babátúndé aya Àyàndòṣù, ó ṣeun gan, ó kú ìtọ́jú àwọn ọmọ mi, ó ṣeun. Gbọ́rọ̀nkọ́lá Ayọ̀délé òun náà ń wò mí ní ọwọ́lọ́wọ́, bẹ́ẹ̀ ni àbúrò mi dáadáa ẹ̀jẹ̀ mínú tó dáa Alájà Bọ́lájí Àyàndòṣù aya Ahmed, ó ṣeun gan, a kú weekend, àwọn ọmọ mi ń kọ́ mbẹ̀, àkérò kò dé lágbára Elédùmarè. Ṣé mo ṣe ń bá lọ ikú ìbísáyé Jésù, ìgbésí ayé Jésù, ikú Jésù lórí àgbélébùú, ẹ̀kọ́ ńlá ni fún gbogbo wa, fún ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́. Ẹ má kàn jẹ́ pé I'm born again, mo gba Jésù kìlí kankan ọmọ lẹ́yìn Jésù. Ẹ má jẹ́ ó jẹ́ yẹn nìkan, torí Jésù gan sọ kó tó kú. Ó ní tó bá dọjọ́ ọ̀kan yìí, tó bá dọjọ́ ọ̀dájọ́ ọ̀pọ̀lọpọ̀ lòun sọ pé òun ò mọ̀ yín rí, ẹ̀yin oníṣẹ́ ẹ̀sìn. Àbẹ́ ẹ̀ka mi Bíbélì, ẹ̀yin ò nìkan lẹ́wà ṣé ká sọ pé mo ti born again, ṣé ìyẹn wá ní license tó jẹ́ ìwé ẹ̀rí téèyàn fi wọ ìjọba ọ̀run ni? Iṣẹ́ eré là á ṣe débẹ̀, èèyàn ṣiṣẹ́ déjọba ọ̀run ni, ẹ̀ ṣiṣẹ́ eré débẹ̀ ni. Gba Ọlọ́run gbọ́ níbẹ̀rù Ọlọ́run, mọ́ bá tọmọnìkejì jẹ́ ní gbogbo ọ̀nà. Tó bá rẹni tó máa ń bá tiẹ̀ jẹ́ fi sílẹ̀, wá ní ẹnìkan pààyàn, ẹni tọ́lọ́run ò bá pa kò ní kú, ẹni tó sì wá ń pààyàn gan ṣóun ò ní kú ni. Ẹ wò gbésí ayé Jésù, ẹ wò bíbí ẹ, ẹ wò gbésí ayé ẹ, ẹ wò àwọn ọ̀tá wọ́n pé bíríkótó, wọ́n pé bíríkòtò, wọ́n pa Jésù. Bí wọn náà bó ṣe ń gbèrò kà tẹ́ ń ṣèpàdé lóríṣiríṣi lórí èèyàn pé ẹ fẹ́ ṣe ṣàfẹ́ bà tèèyàn jẹ́ ni, ẹ ṣàfẹ́ mú kúrò láyé ni, ẹ ṣàfẹ́ pa ni, ẹ ṣàfẹ́ sọ́dẹ ní ilẹ̀ ni. Ẹ fi ìgbésí ayé Jésù ẹ fi ṣàríkọ́gbọ́n. Ẹ mọ́kànjá máa ṣe pé ọdún Easter dé, àjíǹde dé, kìíní kankan ẹ jẹ́ akọ́gbọ́n ni. Gbogbo ìgbésí ayé àwọn tọ́lọ́run sàlẹ́sà tọ́lọ́run wọn wá sáyé, ẹ jẹ́ á fi ìgbésí ayé, ẹ jẹ́ á fi ṣàríkọ́gbọ́n, káà náà ká fi lò ìgbésí ayé tiwa. Ẹlòmíì kan ń lo ayé ẹ̀ játijàti rán dandan ni, nítorí nǹkan ilé ayé, nítorí ọ̀rọ̀ ilé ayé tó fẹ́ kó jọ, bó lòun kó lọ. Àwọn tó ti wáyé lánàá dà, gbogbo àwọn tó ti ní nǹkan síwájú lánàá dà, bó náà wà. Ẹ rí àwọn ọ̀tá wọn pé bíríkótó, wọn pé bíríkòtò, wọ́n dá láàmú, wọ́n ṣe gbá wọn sẹ́yìn. Nígbà gbogbo inú Bíbélì látòkè délẹ̀ ní ìgbésí ayé Jésù, àgbọ́bì kan tán ti pé ilé Jésù wà níbì kan, àbí gbogbo bẹ́ẹ̀ ṣe ń lọ Jerusalem tó wọ́n sọ fún yín pé ẹ wá lọ wo ilé Jésù bí tó kọ́lé sí. Ẹ lè gbọ́, Jésù ò níyàwó, kò bímọ, síbẹ̀síbẹ̀ ó ń ṣiṣẹ́ Ọlọ́run tọ́lọ́run rán wa sáyé, ó ń kéde ìgbàlà sí àwọn aráyé pé ẹ má sọnù kẹ́ ẹ tó sọnù. Gbogbo nǹkan tí Jésù fi gbèsè ayé ẹ̀ ṣe nìyí. Ọlọ́run sì fún ní agbára, bọ́lọ́run ṣe fún àwọn kan náà lágbára. Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ wòlíì èké ló pọ̀ láyé nísìn, ṣe pé wọ́n lọ lé ẹ̀kọ́, wọ́n lọ kọ́ nípa ẹ̀kọ́ Bíbélì, wọ́n bá lọ́lọ́run pé àwọn irọ́ ló pọ̀ ńbẹ̀. Gbogbo wọn lẹ̀ rí tán ṣe káàkiri oríṣiríṣi tẹ́ rí káàkiri. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà, ẹlòmíì lọ sílé kéwú ọ̀tọ̀ ní tó wá lọ lé kéwú, ìṣe pé láti kéde ìgbàlà, láti gbọmọ aráyé là ló lọ kéwú fún. Gbogbo kálukú pátápátá ni ó kẹsàn ìwà ẹ̀ tó bá wù, iṣẹ́ ọwọ́ ẹ̀. Ẹ rí Jésù, Ọlọ́run fún ní agbára débi pé tó bá pe bàbá rẹ̀ tó pé Ọlọ́run pé nǹkan má dojú tì mí, báyìí mo fẹ́ kó ṣẹlẹ̀, bẹ́ẹ̀ yóò ṣẹlẹ̀. Díẹ̀ ló fi ń ṣiṣẹ́ ìyanu tó ń lajú afọ́jú, tó ń jí òkú dìde. Kì í ṣe àwọn stage kìíní tí wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ tán láwọn ṣe nísìnyí o, wọ́n náà ṣe mírèkù. Kí lẹ fi ṣe mírèkù tìyín? Ṣé pásítọ̀ tó jẹ́ pé àgbèrè yín kò ṣe é kà, tọ́lọ́run bá ń ṣú àgbèrè yín ó yẹ kẹ́ ẹ máa jóná lóòyè ni?
àbí bẹ́ẹ̀ ṣe ń ba tèèyàn jẹ́ káàkiri tó pé ọrọ̀ ayé lẹ̀ ń kó jọ. Mo ka ibìkan nínú bíbélì yẹn lẹ̀rọ ayé fi bà mí tó fi jẹ́ pé ìwọ̀nba lèmi wọn wálé ayé ìmọ̀yà wọn. Wọ́n ní ọlọ́rọ̀ kan ó lọ bá Jésù pé ó dáa tóun bá fẹ́ máa tẹ̀lé yín olùgbàlà kí lòun lè ṣe. Jésù fẹ́ sọ fún pé gbogbo nǹkan tó o ní dúkìá pátápátá lọ tà tàbí kó o lọ fi tọrọ kó tó máa tẹ̀lé òun. Èyí ni pé ọ̀rọ̀ ilé ayé asánbánsá ni, ọ̀rọ̀ ilé ayé kò lè mú èèyàn wọ ìjọba ọ̀run. Bẹ́ẹ̀ sì mo tún kàánú ìwé mímọ́ bíbélì náà pé ó rọrùn fún ràkúnmí kó wọ ihò abẹ́rẹ́ bó ṣe kéré tó. Ẹ rí i pé òwe lọ̀rọ̀ yẹn fún ẹni tó bá lẹ́kọ̀ọ́ torí ẹ bá pé tó mọ̀rọ̀ tó mọnú rò pé ó rọrùn fún ràkúnmí ẹ̀rí ràkúnmí bó ṣe tóbi tó kó wọ ihò abẹ́rẹ́ ju kí olówó kórè ìjọba ọ̀run wọ̀ lọ. Kí lẹ̀ ń wá alẹ́ ayé mọ́yà fún? Ẹ̀ wá ń wọ̀rọ̀ lé ayé, ẹ̀ wá lẹ́ ń sin lọ́hùn, ẹ̀yin lọ́mọ lẹ́yìn Jésù, ẹ̀ múra kọ̀ọ̀kan ẹ̀ ń balẹ̀ ayé jẹ́. Ìgbésí ayé Jésù ẹ fi ṣàríkọ́gbọ́n. Ẹ̀yin ọ̀tá ṣe pé ẹ̀ máa ń ba tèèyàn jẹ́ ti gbogbo pàdé tẹ̀ ẹ̀ máa ṣe láyé láti ba tèèyàn jẹ́ ni. Ẹni tí Ọlọ́run bá pa ẹ̀ lè pa o. Ẹ wá wo àwọn ọ̀tá wọ́n ṣe títí wọ́n pa Jésù. Wọ́n pa nípa àyà. Ẹ wọ́n ṣe pa Jésù. Wọ́n fi ìyà jẹ, wọ́n ṣe ogun ẹ̀ torí pé wọ́n kórìíra rẹ̀. Bó ṣe wà káàkiri náà nínú ẹbí ọ̀rẹ́ tí ó kàn kórìíra ẹ̀ ládùúgbò tó ń gbé àákàn rẹ̀ tó kórìíra ẹ̀ bóyá ibi iṣẹ́ náà ni láàrin ọ̀rẹ́ àákàn rẹ̀ tí ó ṣe nǹkan kan fún o ẹlòmíì ò mọ̀yàn rí ó kàn bá a ṣe ń wọra lórí kinní yìí ẹlòmíì gan lórí Facebook ó kàn sí pé òun po ṣàtẹ̀fẹ́rẹ́ nìyí ẹni akàndédé kórìíra èèyàn lásán bẹ́ẹ̀ ni wọ́n kórìíra Jésù kò sí nǹkan tó ṣe fún wọn kò bá yẹ ẹnìkan kan lò pọ̀ kò wọ́n ẹnìkan kan ọjọ́ dùyàwó kò bẹ́ẹ̀ nìkan ṣiṣẹ́ pọ̀ ṣùgbọ́n lẹ́yìn pé ó kàn kígbe ó ń kéde ìgbàlà wọ́n wá kórìíra ẹ̀ wọ́n dẹ̀ wá ẹ̀sùn títí wọ́n wá ẹ wò gbogbo aláka gbogbo alárí wọ́n ṣe fìyà jẹ Jésù kó tó di pé wọ́n lọ pa ẹ wo ikú oró tán fi pa Jésù ó le gan àwọn tó ń pààyàn káàkiri tó yẹ pé wọ́n ti kọ̀mítì oríṣiríṣi atrocity wọn pa wọ́n gan bẹ́ẹ̀ wọ́n ṣe pa Jésù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tọ́lọ́run ọba ni ó ṣe ibi tí mò ń bọ̀ gan-an nù òwò kan rò pé ẹ̀ ń pépìrì kòtò láti bà tẹnìkan jẹ́ láti mú ẹnìkan wálẹ̀ láti gbẹ̀mí ẹ̀ mọ̀ bóyá tí Ọlọ́run ti kọ́ ọ́ lẹ̀ fún bóyá tẹ́ ẹ bá pa àwọn gangan lòkìkiri ó wà á kàn sí ẹ ṣàfẹ́kẹ́ nìkan ó gbérí ẹ fẹ́ kó jẹ́yàn ẹ máa ṣe ẹ ń ṣe tí ní ẹ ṣe tọ́lọ́hún ẹ̀rí àmọ́ lùlù kan ẹ máa ṣe tí mò ń bọ̀ wọ́ Ọlọ́run òyà lógún ọdún ẹ máa ṣe tí wọ́n kórìíra Jésù wọ́n pa nípa àyà wọ́n parọ́ mọ́ wọ́n dẹ̀ dájọ́ èké bí dájọ́ èké ṣe wà lẹ́ni náà orí enímọ̀gún ta ẹ̀ṣẹ̀ ló pọ̀ wọ́n wá pa Jésù ń pa àyà ẹ wá wò ó látọ̀dún tó ti pa Jésù jẹ́ orúkọ rẹ̀ parẹ́ láyé ibi tí mò ń bọ̀ gan-an nìyí ìgbésí ayé Jésù ìbí rẹ̀ ìgbésí ayé ẹ̀ ikú rẹ̀ àjíǹde rẹ̀ ẹ̀kọ́ ni fún wa ẹ mọ́kànjẹ́ ajẹ́lẹ́sìn nìkan lásán ẹ jẹ́ máa wo àwòkọ́ṣe tí à ń bá ń tẹ̀lé àwa mùsùlùmí náà tá à ń tẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹ jẹ́ máa wo ìgbésí ayé wọn hùwà wọ́n hùwà dáadáa ni wọ́n fi rójú rere Ọlọ́run fi ní orúkọ wọn ò ní parẹ́ láéláé ẹ mọ iye ẹgbẹgbẹ̀rún ọdún tí Jésù ti kú táyé ò fi parẹ́ wọn mọ̀ kígbe Jésù ẹ mọ iye àwọn tán ti fi orúkọ Jésù tán ti fi là tán fi lókìkí rẹpẹtẹ láyé òde òní ẹ mọ iye ilé ìjọsìn tó wà Jésù yìí náà ni Jésù yìí náà ni nǹkan Jésù yìí náà ni nǹkan tó bá gbé bí wọ́n ṣe ń hùwà lẹ́nìí ìwọ tó jẹ́ olórí ìjọ tó ń wò mí tàbí o jẹ́ ọmọlẹ́yìn Jésù báyìí bó ṣe ń hùwà tó ń hù láyé bó ṣe ń hù yìí lọ́wọ́lọ́wọ́ tó ń hù yìí ni Jésù bá hùwà tiẹ̀ nígbà tó wà láyé ṣé wọ́n lè máa pé ọmọlẹ́yìn Jésù nìwọ tàbí ọmọ Jésù nìwọ ẹ jẹ́ akẹ́kọ̀ọ́
nígbésí ayé gbogbo àwọn tọ́lọ́run sàlẹ́sà wọ̀nyí, gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run wọ̀nyí, ẹ jẹ́ á kẹ́kọ̀ọ́, ẹ jẹ́ á fi ìgbésí ayé wọn, ẹ jẹ́ á fi ṣe ẹ̀kọ́ kọ́ káwa náà fi máa lo ìgbésí ayé wa. ẹ ló dájọ́ lẹ̀, ọmọ ọjọ́ kan ló kàn ṣẹ́ ẹ́ lásán ẹlòmíì yóò bẹ́gi fún ni. wọ́n mọ̀nà láti báìbù, wọ́n mọ ibi tán lè dorí ẹ̀ kodò dé tí wọ́n bá fẹ́ bà tèèyàn jẹ́. ṣé bí Jésù ṣe lè gbèsè ayé ẹ̀ nìyí? wọ́n fìtínà Jésù títí wọ́n pa nípa àyà. síbẹ̀síbẹ̀ kàkà kí Jésù ò bínú sí wọn, ó tún bẹ lọ́hùn fún wọn ni. àbẹ́ ẹ̀ka ni kí bàbá dáríjì wọn nítorí wọn ò mọ nǹkan tí wọ́n ń ṣe. òwe lọ̀rọ̀ Jésù. ìdí nǹkan tí Jésù mọ̀ pé wọn ò mọ tí wọ́n ń ṣe, torí ẹ̀yin tẹ́ ń wo, torí àwọn tó ń wò bí wọ́n ṣe ń pa tó ń kàn má gbélébù, tó ń kàn léṣo lọ́wọ́, kàn léṣo lẹ́sẹ̀, ó ń ká wọn lára, ṣùgbọ́n kò sí tí wọ́n lè ṣe. ìdí nìyí tí Jésù ń bá wọn ni pé wọn ò mọ tí wọ́n ṣe, ẹ fi wọ́n lẹ̀. ìdí tí wọn ò fi mọ tán ń ṣe ni pé láti gbà wọn tí wọ́n pa Jésù, wọn rò pé tán bá ti pa Jésù bá ọkọ rẹ̀ ó parẹ́. ẹ wá wò títí dè ní sókọ Jésù parẹ́. ìdí ìtumọ̀ pé wọn ò mọ tí wọ́n ṣe ń gbà náà nìyẹn, pé ẹ fi wọ́n lẹ̀. bàbá mi dáríjì wọn tó wọn ò mọ tí wọ́n ṣe, wọn ò mọ̀ pé òkìkí mi ó túbọ̀ kàn sí ni. bóyá tó bá jẹ́ Jésù tiẹ̀ wá kó fọ́ọ̀rọ̀ rí kú ni, bóyá òkìkí rẹ̀ tiẹ̀ wá lè mọ́kàn báyìí tó báyìí. kò sí òjíṣẹ́ Ọlọ́run tọ́lọ́run gbé dìde lẹ́yìn Jésù tó jẹ́ pé ó ju Jésù lọ. bẹ́ẹ̀ ni torí pé ọmọ ọjọ́ kan ó kàn ṣẹ́ lásán, o ò mọ iye tó, o ò mọ tó ti dánwò fún, tàbẹ́nìkan kàn ṣẹ́, o ò mọ tó ti dánwò fún. ẹ má jà á jẹ́lẹ́sìn nìkan lásán. mo kí gbogbo àwọn ọmọlẹ́yìn Jésù Kristi pátápátá àti gbogbo àwọn ọmọlẹ́yìn Mùsùlùmí pátápátá pé a kú ọdún, a kú ìyèdú ọdún Easter tó wọlé, àjínde tó wọlé. àjínde àti ìyè ló máa jẹ́ ti gbogbo lágbára Elédùmarè. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó tún jẹ́ kí ojú wa kó rí ọdún eléyìí. ojú a máa rọ́dún lágbára Elédùmarè. ṣùgbọ́n o, ìgbésí ayé Jésù, bíbí rẹ̀, bó ṣe lò gbésí ayé ẹ̀, ikú Jésù, ẹ jẹ́ kó máa jẹ́ àríkọ́gbọ́n fún wa. ẹ jẹ́ kó máa jẹ́ àríkọ́gbọ́n fún wa. bó ṣe wà ní láti tìkọ́sẹ̀ náà ló wà ní ìsìn, bẹ́ẹ̀ ni ó sì mọ wà títí láéláé. àwọn kan wà náà lákàndá èèyàn, àwọn àkàndá èèyàn mọ̀ ó wà nínú ọmọ tá à ń bí gan, àwọn àkàndá ọmọ wà. ìpẹ́rẹ́ ti gbọ́ ọmọ yìí àkàndá ọmọ ni. ẹlòmíì tó bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó rí o. ìdídẹ́rù èèyàn máa fi ń bẹ̀ mí nìyí, tó pé máa ń bẹ̀rù gbogbo àwọn ìpa àtọmọdé ni àtàgbà ni. àwọn àkàndá Ọlọ́run wà bẹ́ẹ̀ ni. bá a ṣe ń sọ pé ayé polúkú musu yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn òjíṣẹ́ èké, wòlíì èké, àáfà èké ló pọ̀ yìí. bẹ́ẹ̀ làwọn kan ṣàtúgbọ́ Ọlọ́run rán wọn, Ọlọ́run fi ṣẹ́ rán wọn ni. wọ́n pọ̀. bàbá olóògbé Ayọ̀ Babalọ́lá, ara àwọn tọ́lọ́run fi ṣẹ́ rán nìyí, tọ́lọ́run gbé dìde, tọ́lọ́run rán níṣẹ́ nìyí. bàbá wa Ọ̀ṣọ́fà, blessed memory, kọ́lọ́run kó foríjì gbogbo wọn. ara àwọn tọ́lọ́run sàlẹ́sà nìwọ̀nyí. bàbá wa Ọbádáre, kọ́lọ́run kó foríjì gbogbo wọn. gbogbo àwọn tọ́lọ́run wá sílé ayé ní káàkiri bẹ́ẹ̀ náà, káàkiri àgbáńlá ayé lọ́lọ́run ní àwọn kan bẹ́ẹ̀ yẹn. tó pé tó máa ń ní ibi kóòrùn mú ọmọ báyọ̀ ní Ọlọ́run kan pé Ọlọ́run pé àwọn fẹ́ kójò mọ ọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí, èjò mọ ọ̀rọ̀ ni. nítorí pé wọ́n gbàgbọ́ nínú Ọlọ́run, wọ́n fi ọkàn wọn sin Ọlọ́run, wọn ò sin nǹkan ilé ayé yìí, wọn ò wá ọ̀rọ̀ ilé ayé yìí. tí ẹ̀mí wa bá ti mọ́, ta nígbàgbọ́ nínú Ọlọ́run, àní dààmú. wàláì gbogbo ìdààmú táwọn kan ń dà káàkiri yìí, ẹlòmíín kàn kó rẹ̀ sí wàhálà ni. nítorí pé ìkànlẹ̀ ayé ní ń wá, ẹlòmíì nítorí pé ó ń jowú ọmọnìkejì ẹ̀, ìdààmú tó wà lẹ́nu. ẹlòmíì kì í rọrùn sùn. wọ́n jọ bí wa ni, àjọṣe kékeré ni, wọ́n ti ṣe báyìí, báyìí ló mọ̀ dé, wọ́n ti di gọ́fúnà, wọ́n ti di kinní kan, wọ́n ti ṣé wọ́n bá jọ bí papọ̀. kódà Táyé àti Kẹ́hìndé gan, ṣé bákan náà la yàn pín wa ni? ṣé àìrònú rárá ni? ó ṣe jẹ́ pé àwọn ọmọ ẹ̀dá Ádámọ̀ àrùn ronú rárá.
ó já sọ pé Olúmídé ẹ ṣeun gan. Wọ́n ní ọrọ̀ ayé láì ní ìjọba ọ̀run asán ni. Bẹ́ẹ̀ ni òmúlẹ̀múfo nílé ayé kò sí nǹkan kan bẹ́ẹ̀. Èmi máa ń sọ fáwọn èèyàn bóyá torí ẹ̀ ni ò jẹ́ kémi ó ti lówó pọ̀ o. Ìwọ̀n bá ti bá ní mo ṣe jí láàárọ̀ mo ti jẹun mo jẹ nǹkan tó wù mí jẹ wàláì inú mi ti dùn. Mo ń sọ nǹkan kan lánàá níbi iṣẹ́ láàrin àwọn àlejò ni èmi kò sójúmọ́ kan tí bá ti jí báyìí wàláì jí multi-billionaire ni máa ń jí èmi ò ríro. Tọ́lọ́run bá fún ẹ láàyè lénìí tọ́lọ́run ràn ẹ́ lọ́wọ́ tó bá ra tó ń fi bàálù ṣẹ̀ṣẹ̀ rìn private jet tó rà àsìkò tiẹ̀ ni ìyẹn ò ní kémi ó máa ronú gbẹ̀kí mọ́ àárò sùn. Ó níbi tí ọjọ́ orí èèyàn ó dé tó pé kò yẹ kó máa lé ilé ayé mọ́ tọ́lọ́run bá dẹ̀ wá lókù báyìí ni mo sọ fáwọn èèyàn pé ibi tá a dẹ̀ wá bá dé tọ́lọ́run bá wá ní oṣù torí èmi ò játàn mọ́ Ọlọ́run rí. Ìdí nìyẹn tèmi fi máa ń yọ̀ gbogbo ìgbà ayọ̀ máa kún ọkàn tèmi ni èmi ò ní bànújẹ́ kankan rárá. Èmi mọ̀ pé kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe ẹni pé tó bá nìkan tiẹ̀ ò lè halẹ̀ mọ́ mi. Mi ìwọ ẹ sí nǹkan kan tó wù kó ní fún àǹfààní ara ẹ ni ohun tó bá kó ní kò bá àkọlé ogún kò bá ara kó máa fi kó aeroplane kó jẹ gbogbo ilé ayé yìí ló fi kó dúkìá jọ fún àǹfààní ara ẹni fún àǹfààní tèmi kọ́ ìwọ̀n bá tọ́nà bá ṣe fẹ́ ni ó ti tẹ́ mi lọ́rùn. Tá bá ti ń wọlé ayé báyìí ilé ayé rọrùn. Tí gbogbo àwọn bàbá wọ̀nyí ṣe tán fi rí ojú rere Ọlọ́run nìyẹn tó pé wọn wálé ayé mọ́yà wọn rí tẹ́nì kankan rò. À ń wo tara wa ní ó dáa fún lágbájá dáa fún tàmẹ̀dò ṣé ìwọ lọ́lọ́run tó dáa ni tó bá dáa fún wọn náà ṣé o lè gbà inú ẹ lè dùn káwọn kọ́kọ́ máa pé bíríkòtò láti bá tiẹ̀ jẹ́ láti mú ẹ wálẹ̀. Ẹ jẹ́ á fi ìbí Jésù ìgbésí ayé Jésù ikú Jésù lórí àgbélébùú àti ìgbẹ̀yìn Jésù ẹ jẹ́ á fi ṣàríkọ́gbọ́n gbogbo ẹ̀yin etí tó ń gbọ́ mi. Ẹ mọ́kànjẹ́ á máa sọ nínú àjíǹde wọ́n pa Jésù èyí ni wọ́n pa Jésù kìnnì kan ọ̀la là ń lọ pàdé ẹ̀ ní Gálílì kìnnì kankan ẹ mọ́kànjẹ́ á máa mú yẹn ṣe lọ́dọọdún ẹ jẹ́ á máa ronú sí i ẹ jókòó ẹ jẹ́ á reflect lórí pé ok wọ́n bí Jésù ó dáa o Ọlọ́run ìyá Jésù múndíá ni kò mọkùnrin oyún ẹ̀mí mímọ́ ni nítorí pé gbogbo òwe mímọ́ ló fẹsẹ̀ múlẹ̀ Kùránì náà fẹsẹ̀ múlẹ̀ bí wọ́n ṣe bí Jésù bó ṣe wà nù Bíbélì ló wà nù Kùránì ẹ lọ ka Kùránì gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ Kírísítẹ́nì ẹ lọ ra Kùránì wọ́n ti translate ẹ̀ sóríṣiríṣi èdè bóyá Yorùbá ló fẹ́ kà ní bóyá English ní gbogbo èdè tó bá fẹ́ fi ka Kùránì ó wà ńbẹ̀ ẹ lọ ka ìwé mímọ́ ni. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó máa ń pa fún yín àwọn tó ń ba ayé jẹ́ nítorí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ rí i pé kò ní sí ńbẹ̀. Gbogbo bọ́n ṣe bí Jésù pátápátá bẹ́ẹ̀ ló ṣe wà nù Bíbélì ló wà nù Kùránì oyún ẹ̀mí mímọ́ ni. Ẹ sì rí i pé irú nǹkan bẹ́ẹ̀ náà máa ń ṣẹlẹ̀ láyé òde òní kò kàn dàbí ti Jésù ni. Ẹ rí i pé ẹlòmíì ẹnìkan bá mi sọ̀rọ̀ ọjọ́ kan ọ̀rẹ́ mi obìnrin kan ni ó ṣe bímọ bóò ló ṣe bímọ ó ní wà láìtàláì ó ní oyún òun ti fẹ́ wo oṣù mẹ́jọ kóhun tó mọ̀ pé bóyá òun lóyún ni. Ẹ̀rí ṣèbí wọ́n ní tí obìnrin bá fẹ́ ra kò ní ṣe nǹkan oṣù mọ́ ni ó lóun sì ń ṣe nǹkan oṣù ó lóun ò mọ̀ rárá ó lóun ti dá ọkùnrin kan gbà kí ló ń ṣẹlẹ̀ òun ìlú ìlú sì wà so ìgbà tí wọ́n wá tó ń ṣe àyẹ̀wò scan lọ àgbà ọmọ mọ̀ wà nù obìnrin yìí wàhálà òkúkú bí ọmọ ọ̀hún ṣe rí sí Ọlọ́run máa bẹ́ẹ̀ ni ẹlòmíì obìnrin míì àwọn àti pé yóò mọ̀ lo nǹkan ọ̀dáàbò tí oyún òfin ní wá wàhálà yóò mọ̀ lò lọ àti gbọ́ ìtàn ẹ̀rí pé ọmọ míì wọ́n bí báyìí ó sì gbé kínní tí àwọn obìnrin máa fi ń pa ara mọ́ pé káwọn mọ́ lóyún yẹn ó kú gbé lọ́wọ́ dáníwáyé ni o. Ẹ̀rí iṣẹ́ Ọlọ́run nìyí kábíyèsí o ọba aláyélúwà HRM ọba Saheed Ọlámilékan Ibrahim orí ló bá mi ṣe ẹ ṣeun gan
ẹ ṣeun wọ́n ti kí wa ní orí ètò ẹ ṣeun ẹ pẹ́ fún wa o àṣẹ apẹ́ lẹ́nu o olùtọ̀ náà kí wa lọ́wọ́lọ́wọ́ wọ́n ní ẹ kú ètò bàbá Adémiládé òtítọ́ ọ̀rọ̀ lẹ́ ń sọ it is well olóòtú you keep searching and saying the truth in love ẹ ṣeun gan ẹ ṣe pọ̀ bẹ́ẹ̀ ni torí pé ìbí ìyanu ni àwọn ọmọ ìyanu náà sì pọ̀ láyé òde òní torí pé tọ́nà bá ti kọ́ wálé ayé pé yóò jẹ́ nǹkan wàláì tàláì bó ṣe wà nìyí ìbí Jésù ìgbésí ayé Jésù ikú Jésù àti ìgbẹ̀yìn Jésù ẹ jẹ́ kó jẹ́ ẹ̀kọ́ fún wa èyí ni káwa máa fi ṣe ìwà wò ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ń lólé ayé ẹ̀ lénìí wàláì ibi tó bá kú sí tó bá ti pin báyìí ó pin náà nù n ò lè rántí ẹ̀ sí nǹkan rí mọ́ láyé àbí ọlọ́run mọ́ ṣekú wa ní bí ikú Àbáṣà torí títí dè ní wọ́n bá sì dákọ̀ Àbáṣà àlá tán bá dákọ̀ Àbáṣà láàrin èèyàn mẹ́wàá kápé èèyàn mẹ́wàá mẹ́jọ ní òtún bí Àbáṣà ṣe pé ṣé bíbẹ̀ yìí tiẹ̀ rí nítorí ọrọ̀ ọlẹ́ ayé gbogbo ọrọ̀ tí Àbáṣà kó jọ ńgbà náà ẹ dákun bó ló wà lẹ́ni o bí ó ṣe ṣẹlẹ̀ sí mi àtiwọn náà gbogbo tá à ń kó jọ ńlẹ̀ ayé pàǹtí ni mo wo nǹkan kan lórí Facebook ní ọjọ́ kan ẹ̀rọ Ọlọ́run bà mí ó dídí ìlú omi sì bẹ̀rẹ̀ sí ń ya ó sì gbogbo ilé ó sì gbé mọ́tò gbogbo ìlú yẹn pátápátá tsunami ńkọ́ tẹ́ bá tiẹ̀ rí yẹn mọ̀ tó ṣẹlẹ̀ ní tsunami ni àti ẹ̀wà bẹ̀rù Ọlọ́run rárá kò sí bẹ̀rù Ọlọ́run ilé ayé náà la ṣàn kójọ àkọlé àṣegbá ara ọkọ̀ náà ni Ọlọ́run ọba kábíyèsí Elédùmarè ẹ̀rù Ọlọ́run ń bẹ̀ mí gbogbo ìgbà tá a bá ti ń bẹ̀rù Ọlọ́run àní ṣìwà o ìgbésí ayé Jésù bíbí rẹ̀ ikú rẹ̀ ìgbẹ̀yìn rẹ̀ ẹ jẹ́ ó jẹ́ ẹ̀kọ́ fún wa mo kí gbogbo àwa èèyàn pátápátá gbọmọlẹ́yìn Jésù Kristi gbogbo àwa mùsùlùmí pátápátá gbogbo àwọn ẹlẹ́sìn kan àbáláyé gbogbo aláàkú ọdún torí pé ẹni ìyanu ni Jésù olùgbàlà ẹni ìyanu ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹni ìyanu ni Mósè ní o Paul gbogbo àwọn tọ́nà ti rán wá sílé ayé ẹni ìyanu ni wọ́n torí pé orúkọ wọn ò parẹ́ bẹ́ẹ̀ náà ni bó bá hùwà burúkú orúkọ rẹ̀ ò ní parẹ́ bẹ́ẹ̀ ni Fìrẹ́ọ́nà sórúkọ ẹ parẹ́ dè ní ọ̀dà òun là rántí bí wọ́n ṣe pa Jésù yìí ọ̀dà Júdásì ẹ̀yin Júdásì sì pọ̀ nílé ayé ẹ pọ̀ sórúkọ jẹ́ mọ́ ní bàbá pèrè ajá àkórí ìkòkò tá a fi ṣe bàbá mi ní Olúwa ẹ ṣeun gọ́nsà bàbá mi nílé Olúwa Táyọ̀ Ògúnmẹ́fun ẹ ṣeun bàbá wọn náà darapọ̀ mọ́ wa ní orí ètò ó dáa wọ́n tá a bá pèrè ajá àkórí ìkòkò tá a fi ṣe ọdún wo la fẹ́ rántí tàbọ́jọ́ wo la rántí pé Jésù wọ́n pa Jésù tá à ní rántí Júdásì ṣé ẹnu tí wọ́n fi ń pe Jésù náà fi ń pe Júdásì sí Júdásì ni mo fẹ́ jẹ́ ni àbí Jésù ẹ jẹ́ á máa ronú sí ẹ mọ́kànjá máa sọdún lásán mo kí gbogbo wa ọdún ayọ̀ láṣẹ ọdún ìyá yabo lágbára Elédùmarè Ọládìméjì Moruf pòfẹ́sọ̀ mi tó dáa nù o ṣeun gan àbúrò òkú ọjọ́ mẹ́ta ọmọ mi ń kọ́ ń bẹ̀ Èyétọ́lá Ọmọjúwà àfijú pèdèpèdè ni àwọn náà ẹ ṣeun gan akú ọdún akú ìyèdún Tolúwaláṣẹ Gold Ìdùnnú Augusta nìyẹn òun náà kí mi ẹ ṣeun gan mo dúpẹ́ ẹ má jẹ́ ajẹ́ Júdásì o Jésù ni ẹja ìwà Jésù ni ẹja hù ẹ má jẹ́ àhùwà Júdásì pọ̀ nù àwọn ẹ̀dá nù ní ayé tá a wà gbogbo nǹkan lọ́mọ ń bàjẹ́ òòrà tó ṣe láyé yìí tiẹ̀ àfi kó bà nǹkan jẹ́ àfi kó da nǹkan ẹ pọ̀ lọ́kùnrin lóbìnrin ṣùgbọ́n ó kọ̀ọ̀kan náà wọ́n fi pè ẹ́ ètò bá wù ẹ́ ni kó o mú ẹ̀rí ń tèmi ibikíbi tí bá ti ríra mi máa ṣọ́wà mi wù ni bẹ́ẹ̀ kò sẹ́ni tó gbọ́n tán àlè ṣọ́wà àwùtán náà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹja ṣe ìwọ̀nba tá a bá lè ṣe gbogbo ayé kọ́ ló lè fẹ́ tẹni tán bẹ́ẹ̀ ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí àwọn bá ti nínú ìdá 100 tá a bá rí ìdá 60 ó mọ̀ títà pass mark mọ́nú wàláì ẹja ṣe ìwọ̀n tá a lè ṣe gbogbo ayé kọ́ ló lè fẹ́ ni tán bá a ṣe ń sọ iná ẹlòmíì tí ẹ fẹ́ gbọ́rọ̀ èèyàn rárá á ní
ó bá tiẹ̀ ti gbóhùn rẹ̀ gan inú kan tiẹ̀ mọ̀ bí mi tiẹ̀ fẹ́ gbóhùn rẹ̀ rárá Ọlọ́run ṣe dáa kò sí ní tá a fẹ́ ṣe sí o ò lè káyé lọ́rùn. adúgbò lọ́wọ́ Elédùmarè ọba ọ̀gá ògo tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ mi iléeṣẹ́ ìbílẹ̀ rédíò lẹ́wà tiwantiwa iléeṣẹ́ tí à ń dàbí ẹ̀dùn tá à ń rọ̀ bí òwe iléeṣẹ́ alára àgbàyídá ètò láwùjọ wa òun náà ló ń lọ lọ́wọ́lọ́wọ́ láti ẹnu ọmọ yín olólùfẹ́ yín ọ̀rẹ́ yín àbúrò yín Babátúndé Àyàndòṣù ọlọ́run ẹ bá ń gbé òkè. mo ti rí Jésù ó ti jí àrí àbákẹ́lẹ́ ní rí Jésù ó jókòó láàrin àwọn abẹ́ẹ̀lì ó ní mo ti jí ó ní lọ́sọ̀ fún àwọn mẹ́rin pé mo ti jí sọ fún wọn kí wọ́n pàdé ní Gálílì mo fi ara hàn wọ́n pé mo ti jí. adúpẹ́ lọ́wọ́ Elédùmarè adúpẹ́ pé òkun ọdún àjíǹde náà là ń ṣe ikú Jésù lórí àgbélébù àti àjíǹde rẹ̀ nítorí pé bó ṣe wọlé ọba náà ni ó ń ṣọlá adúpẹ́ ní ọwọ́ Elédùmarè ọ̀táròkú tán ṣùgbọ́n Ọlọ́run sọ pé ó sì kù Jésù náà ló wá jẹ́ olùgbàlà fún wa tá à ń ké pè lénìí tá à ń ké pè pé lórúkọ ẹ̀ tá à fi ń bẹ Ọlọ́run ọba kí Elédùmarè kí ó gba àdúrà gbogbo wa adúpẹ́ lọ́wọ́ Elédùmarè aṣọ̀pọ̀ ọdún láyé o agbára Elédùmarè Ọlọ́run ọba arọ̀ gbogbo wa lọ́kàn á ṣí gbogbo wa lójú ẹ̀mí á jẹ́ ká lè máa ṣe dáadáa á jẹ́ ká lè fẹ́ràn ara wa tó pé ìfẹ́ Jésù ní ó nífẹ̀ẹ́ ìlú ẹ̀ ó nífẹ̀ẹ́ àwọn ará ẹ̀ ó ń kéde ìgbàlà sí wọn tí òun rí àwọn ò rí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn abínú ẹni wọ́n pèrò pọ̀ wọ́n kórìíra rẹ̀ wọ́n sì pa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tọ́lọ́run ọba ní òṣè ìdí nìyí tèmi ò fi ń bẹ̀rù ẹnì kankan bá lo jọ́ta mi ló ṣe wá ọlẹ̀ ìpàlà ẹ̀rù rẹ̀ ò bà mí ẹ̀rù Ọlọ́run nìkan lèmi ń bà nítorí pé ẹni tó bá ara lẹ lè pa ẹ̀mí wọ́n pa Jésù nípa ara ṣùgbọ́n wọn ò rí pa ní títí ẹ̀mí ó sì jíǹde ó kọjá lọ sọ́dọ̀ bàbá rẹ̀ pé bàbá yìí náà ni máa ké pè ní gbogbo ìgbà ẹ̀rí ẹ̀já kọ́gbọ́n púpọ̀ ń bẹ àṣọpọ̀ ọdún láyé gbogbo wa á kí gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá ẹ rí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò lẹ́wà yìí tiwantiwa iléeṣẹ́ alára àgbàyídá iléeṣẹ́ tí à ń dábí ẹdun tí à ń rọ̀ bí òwe àkìrògbò yín pátápátá gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ rí pé oríṣiríṣi ètò ló ń jáde láti iléeṣẹ́ yìí gbogbo ìgbà tó yẹ pé ẹ̀ ń gbádùn wa bá a ṣe ń gbádùn wa àwa náà ó yẹ ká gbádùn yín ní ọ̀la òde yìí lágbára Elédùmarè àti kígbe ẹ̀ náà láti ọjọ́ mélòó kan sẹ́yìn ní ọ̀la òde yìí la fẹ́ ṣe ìfilọ́lẹ̀ iléeṣẹ́ wa yìí lọ́la òde yìí
ọ̀la ọjọ́ kìíní oṣù kẹrin Easter Sunday yìí òun la fẹ́ ṣe ìfilọ́lẹ̀ iléeṣẹ́ yìí. Bẹ́ẹ̀ náà ni a sì fẹ́ ṣe nǹkan méjì la fẹ́ ṣe lọ́jọ́ náà, òkò kan la fẹ́ fi pa ẹyẹ méjì. Lady Evangelist Bùsọ́lá ọmọ Jésù àti àwọn ẹgbẹ́ òṣèré olórin ẹ̀mí ẹ̀, èyí ni aláṣẹ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò Lady Evangelist Bùsọ́lá ọmọ Jésù àti ẹgbẹ́ òṣèré orin ẹ̀mí ẹ̀, wọ́n fẹ́ ṣe àjọ̀dún ọdún kejì tí wọ́n dá ẹgbẹ́ ẹ̀ sílẹ̀, ẹgbẹ́ orin ẹ̀mí Lady Evangelist Bùsọ́lá ọmọ Jésù, àti ìfilọ́lẹ̀ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ọ̀la òde náà ni a fẹ́ ṣe. Ibi tí a ti ṣe náà ni Wickway Community Center tó wà ní St. George's Way ní àdúgbò Peckham ní London wambi. Postcode tó débẹ̀ ní SE 15 6PL. S for sugar, E for echo, 15 6, P for Peter, L for Lima. Wickway Community Center ní St. George's Way, kò jìnnà rárá ní Peckham ni. Láàrin aago 4 sí aago 10 òun náà ni ìfilọ́lẹ̀ yìí ló máa bẹ̀rẹ̀. A bẹ̀rẹ̀ ní aago 4 gẹ́gẹ́, a sì parí ní aago 10. Kò sí African time rárá, torí pé ẹ mọ̀ pé àwọn gbọ̀ngàn tá à ń lò níbí gbọ̀ngàn àwọn òyìnbó ò rí pé à ń fàsìkò ṣòfò rárá. Ó bá ti tó nù, ó bá ti ṣí ó ṣínú. Láàrin aago 4 sí aago 10 náà ni a fi ṣe ìfilọ́lẹ̀ yìí. Ẹ túyàyà, ẹ jẹ́ káwa náà gbádùn yín, ẹ gbá wa náà lárugẹ, torí pé àgídímọ̀ làjà àwòlé ìfẹ́ ni, àwọn onígbà onígbọ̀nwọ́. Ẹ wá bá wa ṣe, ẹ tú jáde, ẹ túyàyà, ẹ wá bá wa ṣe ìfilọ́lẹ̀ iléeṣẹ́ yìí ní ọ̀la òde yìí, ọ̀la ọjọ́ kìíní oṣù kẹrin òun náà ni a ṣe ní Wickway Community Center, St. George's Way ní London bí SC 15 6PL. Postcode ní SE 15 6PL. A pè gbogbo torí tẹ́lẹ̀ mú gbọmọ Yorùbá àtàtà, gbogbo ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí nǹkan wa, gbogbo nǹkan wa ẹ jẹ́ kó mọ̀ jẹ wá lógún. Gbogbo ẹ̀ tẹ́ bá nífẹ̀ẹ́ sí, ẹ túyàyà gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá, gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò láwùjọ wa, gbogbo ẹ̀ tẹ́ wà nílùú London, tẹ́ láǹfààní láti wà nílùú London, ẹ tú jáde, ẹ wá pàdé olóòtú yín. Ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ mí, kòròjú àti gbogbo àwọn tó ń gbétò sáfẹ́fẹ́ ní iléeṣẹ́ wa ń bí. Bàbá Adémiládé àti ìyá Adémiládé rí wa ní kòròkòrò, ojú kòròkòrò wọ́n ní kìí ojú kòròkòrò jẹ. Lọ́jọ́ náà sì ní gbogbo àti à ń gbétò sáfẹ́fẹ́ ní iléeṣẹ́ wa ń bí. Ààyè wà fún wa tó yẹ pé àátún bá ṣe ń ṣe yìí tẹ́ ń gbọ́ wa yìí, àátún ṣe tẹ́ẹ̀rì tẹ́kàn lù bí ìgbà tí àwọn òṣèré tíátà tí wọ́n ń ṣe eré orí ìtàgé yàtọ̀ fún sinimá. Ṣẹ̀pẹ́ sinimá lẹ̀ ń wò yìí. Ìwé ìwà rí wa kòrókòrò, a ṣe stage presentation lọ́jọ́ yẹn tẹ́ẹ̀rí wa àti bàbá Adémiládé ni àti ìyá Adémiládé ni lórí ètò láwùjọ wa, ẹ̀ẹ́rì wa ní ọjọ́ náà. Èèyàn mi dáadáa, Joseph Adébáyọ̀ ọ̀nà wò mí ní ọwọ́lọ́wọ́. Sunday Adéwùsì ẹ ṣé gan. Káyọ̀dé Sótọ̀mí ẹ ṣé, mo dúpẹ́ gbogbo yín. Kẹ́mi Àkàndé ẹ ṣé gan. Maria Udo ẹ ṣé gan. Tẹ́mi Pínmi Lóyè èèyàn mi dáadáa, ó ṣé gan. Àwọn ọmọ mi ń kọ́ ń bẹ̀, ẹ ṣé gan. Ní báyìí láàrin bí ìṣẹ́jú mélòó tó kù, nítorí pé kò yẹ kí n má fi tọ́ ilé lẹ́nu wò tí ètò ìdálé lórí gangan. Láwùjọ wa ní ètò tí a ti máa ń gbé àwọn nǹkan yẹ̀wò ní àwùjọ wa. Lénìí wọ́n kàn lu agbami ètò láwùjọ wa láàrin bí ìṣẹ́jú mélòó tó kù nísìn kí n fi parí ètò. Ẹ máa bá mi bọ̀. Ronú kí o kí wájà, ó
bá ń wo ètò fún ìgbà àkọ́kọ́ bá ṣe máa ń ṣe ètò láwùjọ wa àwọn méjì náà la máa ń ṣe èmi àti ẹnìkejì mi ní orí ètò orúkọ ọ̀nà jíjẹ wa ní orí ètò orúkọ tèmi ni bàbá Adémiládé ẹnìkejì mi obìnrin ni fún ìdí kan àbí méjì mo ràn níbì kan ni òfin wá sórí ètò lénìí òní ìyá Adémiládé bá ṣe máa ń ṣe ní orí ètò tí a bá ti wá kán lọ agbami ètò báyìí èmi ti di bàbá Adémiládé nìyí tó yẹ pé òun náà tó bá wà lórí ètò lénìí á di ìyá Adémiládé èmi ò ń ṣe Túndé Àyàndòṣùmọ́nù a wà mú àwọn ọ̀rọ̀ tí a bá fẹ́ sọ tá a bá fẹ́ gbéyẹ̀wò tá a fẹ́ fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ tàbí ìṣítí àmú wa bí ìgbà tí à ń ṣe eré orí ìtàgé ni àyè wá wà fún yín láti sọ ẹ̀dùn ọkàn tí yín bí wàá ṣe ń lọ láti gba ẹnìkíní àbẹ́nìkejì láti gbà nímọ̀ràn torí àwọn ọ̀wà tí ò dáa tàbí àwọn ọ̀wà kan tó dáa tó yẹ ká máa hù tàbí àwọn ọ̀wà tí ò dáa tí ò yẹ ká máa hù mọ́ là máa ń gbé yẹ̀wò lórí ẹ̀ ẹ má tijú rárá láti sọ̀rọ̀ Túndé Àyàndòṣùkọ́ lẹ̀ ń bá sọ̀rọ̀ bàbá Adémiládé lẹ̀ ń bá sọ̀rọ̀ tàbí tó bá yẹ pé ẹnìkejì wà ní orí ètò kò fọ́ Ọládùnjoyè kọ́ lẹ̀ ń bá sọ̀rọ̀ tàbá ti kán lágbá mi ètò láwùjọ wa bí ò jẹ́ ìyá Adémiládé ẹ bá sì fẹ́ sọ̀rọ̀ mo bá ṣe yìí sí lẹ lè sọ torí pé àwọn kan wà ń bẹ̀ tí wọ́n wúrú wà bẹ́ẹ̀ tá a fẹ́ kí wọ́n yí padà kí wọ́n yí padà ẹ̀rí kò sẹ́ni tọ́lọ̀ wọn lè yí padà bẹ́ẹ̀ ni ẹ̀rí ti ẹ̀pá mi gbọ́rò yìí kan jó ni wèrè kan tó lọ pẹ nìkan lẹ́kọ̀ọ́ jó ní tọwọ́ wá bà tó sì ti confess pé òun ti pa tó bí 100 èèyàn kábíyèsí lẹ́dùnmáà ṣe rí nǹkan tá à ń sọ ìyá yìí ó bá lòun di born again mo ní born again tẹ̀ ti wá di yẹ̀yẹ́ báyìí everybody born again ọ̀rọ̀ tèmi dẹ̀ mọ́ ń dàbí nǹkan mi ni máa ń sọ fún àwọn èèyàn ẹni tó bá sọ pé born again tó bá sọ fún mi pé born again yẹn wàláì ẹ̀rù wọn máa ń bà mí torí ẹni tí ò bá ní ìwà burúkú lọ́wọ́ tẹ́lẹ̀ kò ní sọ fún òun di born again ó sì jẹ́ pé màá tó di ọmọ 40 ọdún àbí ó di ọmọ 50 ọdún tó wá sọ pé ó di born again kí ló ń wò tẹ́lẹ̀ tó ti mọ wà dáadáa tẹ́lẹ̀ kó ti born again níjọ́ máa ti born yàn ẹ wọ́n ṣe iṣẹ́ máa ń bíyàn lẹ́ẹ̀mejì ni so bàbá Adémiládé lẹ́ẹ̀ gbà nímọ̀ràn o ìṣètúndé Àyàndòṣù ẹ má fi ọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ ẹ sọ bẹ́ẹ̀ bá ṣe rí bọ́rọ̀ yẹn bá ṣe lọ ní ẹja sọ torí àsìkò ẹ jẹ́ kí n kọlu àgbàmìtò tó máa fẹ́ kẹ́ ẹ dá sí i. Àwọn dé yìí ládé ògo, ayé ọ̀sìn ládé yìí ajẹ́ olóòtítọ́. Ó mà ga o ọdún àjíǹde dé Easter ó dà bẹ́ẹ̀ ọdún tèmi yìí gbọ́ngbọ́n tiẹ̀ tún kàn sí àbẹ́ẹ̀rí ẹ̀rí gbọ́dọ̀ ti bá mi ṣe báyìí ìyá Adémiládé mo yá wọ́gbọ́n mo yá ránṣẹ́ mo ní ó bá ń lọ kó bá ń lọ síbì kan ó sì dọ̀sẹ̀ tí ń bọ̀ kó tó dé àyè wá gbà mí báyìí mo ti dàyè gbà mí èmi ọmọ arílé yẹn ká kí ni kí n ṣe wò nítorí pé ayẹyẹ pọ̀ ń tà ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré ló wà ń ta tí ó mọ tí wọ́n dá wa lára yá fún àjíǹde yìí àbí àríyá bẹ̀rẹ̀ náà nínú pẹrẹwu ìyá Adémiládé ò sí lé ní ìsìn ṣé èmi nìkan ni wọ́n máa lọ pàtì ni tá a mọ̀ sọnù aláya kan ò kúrò lápọn o àti ẹ̀gbọ́ pé ó ṣe oúnjẹ ilé ó bá ń sọ bẹ̀rẹ̀ ṣe wá sẹ́yìn pé kí n máa wọ́ọ̀mù ẹnu microwave ṣùgbọ́n èmi nìkan ni wọ́n máa dá sùn ni torí kẹ́nà ìjàjà tí àbómi ọ̀hún epo àbá ìrówó rà tí wàá tó lọ́rẹ̀ẹ́ rẹ̀ kan láì sí wọn ọmọ sì dáa gan báyìí náà wọ́n ṣe sí mi bákan báyìí ṣùgbọ́n ìyá Adémiládé burú ẹ má sọ fún o ó burú gan mọ sọ mi lọ́wọ́ sọ mi lẹ́sẹ̀ ni ọ̀rẹ́ rẹ̀ ó sì ó rò pé ó fẹ́ràn dáadáa ni ẹtì ẹ̀jẹ̀ pé ó nà ó torí ó yẹ kí n wá ọmọ kan tá a jọ ṣe ọdún àjíǹde yìí ẹ̀jẹ̀ ń wá fóònù kan bẹ́ẹ̀ kí n tiẹ̀ fi pé ó nà ó yẹ kí n rí gbé jáde mo rántí
Àdùnní ok hello báwo ni nǹkan ẹ mọ̀ kú ọjọ́ mẹ́ta ẹ kú gbádùn o a kú weekend ṣé o gbé ẹ ń dùn àrántí yín náà ní gbogbo ìgbà lárántí yín àfìgbà kan káwọn rántí yín ọ̀rẹ́ yín ọmọ jáde kò sí nílé mo rán bí kan dọ̀sẹ̀ tí ń bọ̀ kó tó dé mo dáadáa ní gbogbo ẹ lọ dáadáa ṣe star yìí àáṣe náà ni ó ti di ṣíṣe nù ọdún bá ti bá aláyé báyìí ká ṣọdún ni ṣé tí mo ti ń ṣe ẹ mọ̀ pé ìyá Adémiládé ò sí nílé ṣé mi náà wà takú sílé ni ṣé kí n mọ àrùn lé ni yóò jáde ìyẹn náà ló tiẹ̀ jẹ́ ń pè pé sẹ́yìn ráàyè ṣá àyè wà jájọ jáde lálẹ́ yìí tí ayẹyẹ pọ̀ káàkiri gbọ́n olórin wa ló ń ṣeré káàkiri sọ́nù mẹ́lòdì sí lé tiẹ̀ owó wà lẹ́kọ̀ọ́ lọ ṣeré lẹ́kọ̀ọ́ Sọlá Michael wà nílé Sẹ́ríkì onífújì wà nílé Ambassador Lateef wà nílé òun wọn ni ó ṣeré bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ àwọn kò tó lúbẹ̀ẹ́ náà ó ṣeré gbogbo wọn báyìí bẹ́ẹ̀ wọ́n pọ̀ lérè yapa Sólẹ́kì náà gbogbo bí tá a bá ti lè dé náà ni mo fẹ́ kájọ ṣe fàájì lénìí ni bó ni ọ̀rẹ́ yín ṣe fẹ́ gbọ́ kò lè gbọ́ láíláí kò lè gbọ́ ọ̀rẹ́ ṣe fẹ́ gbọ́ àní àjọ ṣe fàájì bó bá tiẹ̀ wá gbọ́ ń kọ́ kí ni tó ṣe ọ̀dà kò tiẹ̀ lè gbọ́ kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ bó ní kí n ti wá gbé yín ó ti lọ́nu àṣètò gbogbo ẹ̀ ṣé tàbá kúrò ní pàtí ẹsẹ̀ tí wọ́n ń sọ yìí èmi ọmọ àrílé ọ̀ká ilé wà ń bẹ̀ wálé wá ṣe fàájì yòókù apárí gbogbo yòókù bó ṣe wà nù ó dà tó bá ti ń di bí aago 9 ó dà múra lẹ̀ èmi àwábẹ̀ máa pìkẹ́ kájọ ṣe fàájì ara kò sí nǹkan kan kò sí wàhálà kò sí gírì ó dàbà ọ̀ṣun ó dàbọ̀ ọlọ́ọ̀rọ̀ o ẹ̀yin èèyàn mi ẹ mọ́ ṣòfófó ọ̀rẹ́ ìyá Adémiládé ni ìgbọ́n tí ń sojú sí mi ti pẹ́ èmi náà sì fẹ́ràn obìnrin olúrùbùtú dáadáa báyìí kò sí kí ni ebi ṣe ni mẹ́ẹ̀ lọ́lọ́run wí kí ni ebi ṣe ni kájọ ṣe fàájì ni kájọ ṣe fàájì ọdún ó gbàgbẹ́ náà kí ni nǹkan tí ebi ṣe yẹn nǹkan àbẹ ntí ò dáa kí ni kankan mẹ́ẹ̀ ṣe kí ni kan ọ̀rẹ́ ìyàwó ẹni kí lọ̀rẹ́ ìyàwó ẹni fi ṣe ni kí ló fi ṣe ni kò sí pé bó bá ti gbàgbẹ́ ó gbàgbẹ́ nù àwọn obìnrin náà tọ́wọ́n náà máa ń fọ́ ọ̀rẹ́ ọ̀kọ̀ọ̀kan bí wọ́n ṣe lo tèmi nínú bí wọ́n ṣe lo ìyá Adémiládé ò sí nílé bẹ́ẹ̀ yàn sì ṣòfófó fún ó ṣòfófó nù kò sí nǹkan tí ó ṣe mo nílé gbàyàwó àlejò ni ó kó jáde bálejò gbàyàwó àlejò náà ni ó kó jáde èmi mo ṣáà nílé mi bí wọ́n ṣe lò nù ẹ mọ́ dá mi lẹ́bi o bí ó bá sì yẹ kí n lò bẹ́ẹ̀ ẹ jẹ́ ń gbọ́ ó dà ṣé kéèyàn bá yàwó ẹni ní ọ̀rẹ́ ìyàwó ẹni ká máa bá ní àjọṣepọ̀ kọ̀ọ̀kan ṣẹ́bi wà ń bẹ̀ ni ṣé nǹkan tó burú ó dà ṣé nǹkan tó burú ni ẹ̀yin èèyàn wa ṣé nǹkan tó burú ni àbí èèyàn mi dáadáa Wálé Thompson akọrin ọba ẹni tó bóre ńlé tó tún ru ọpọlọ kọrin àwọn náà ti wà lórí ètò pẹ̀lú wa
bẹ́ẹ̀ náà ni Mojísọ́lá Ọdẹ́níyì náà wà lórí ètò wa ṣé ò dáa ni ṣé nǹkan tó burú ni kéèyàn pé ìyàwó ọ̀rẹ́ ìyàwó ẹni tó bá sì fẹ́ràn èèyàn tó àbí kí tó dá ò sí fẹ́ nìkan bẹ́ẹ̀ ni tó dá ò sí fẹ́ nìkan ẹ bá nímọ̀ràn tẹ́ fẹ́ gbà mí lórí pé a fọ̀rọ̀ lọ kì í ṣìnà abéèrè ọ̀nà ni kì í ṣìnà ẹ tí bá ti ń fọ̀rọ̀ lọ kì í ṣì wàá hù ṣùgbọ́n bí mi ṣe fẹ́ lò ní bí mi ṣe rí pé ó tiẹ̀ dáa nù 07459353799 nọ́mbà tẹ́ ẹ lè fi pè nìyí ilé Adémiládé ò sí nílé mo sì fẹ́ ṣe fàájì ọdún ẹkún mọ̀pọ́dún wà ń ta ọ̀rẹ́ rẹ̀ kan tó náà ti máa ń ṣe sí rí lọ́wọ́ kan tí mo pè ó náà ó gbọ́fẹ̀ púpọ̀ ìlú náà kàn wo ti Adémiládé ṣe fún tẹ́lẹ̀ ní pé àti wàá gbọ́ ṣùgbọ́n ọwọ́ mi ti tó nísìn ọwọ́ mi tó òun ò nàga mọ́ 07459353799 nọ́mbà tẹ́ ẹ lè fi pè sílé agbára nìyí 07459353799 tó bá jẹ́ pé àtẹ̀sọ́wọ́ lẹ fẹ́ tẹ̀ mo fẹ́ kẹ́ ẹ tì mí lẹ́yìn ẹ support mi ni ọ̀rọ̀ ẹ̀yà Adémiládé ni mo fẹ́ kí n fi ṣe fàájì Easter tó wà níta yìí ká tiẹ̀ lọ káàkiri kájọ jẹ̀gbádùn ká sì tún wúra wa wálé bí ilé ní ìjẹ̀rànwó kò sí kankan kí lè rò ọkàn ti yín nípa kí n pe ọ̀rẹ́ ìyàwó mi wọ́n sì ń sọ̀rẹ́ kan náà ṣé ọ̀rẹ́ ìmùlẹ̀ ni ó tiẹ̀ lò náà tiẹ̀ mọ̀ ta sí i gbogbo bàbá ti wá ní mọ̀ sẹ́jú wínkín báyìí sí mi dáa ni ó mọ lọlé kò ní lọlé ìgbà náà ni ó mọ bàbá Adémiládé kíní kan sí kíní kan. Alàgbà Akeem Quadri Akeem ọ̀nà wà lórí ètò. Olítọ̀ ṣé ìmọ̀ràn tí ń nì wọ́n ní bàbá Adémiládé ẹ stop o lẹ́yìn àpọ́nlé àbùkù ló kù ọ̀rẹ́ ìyá Adémiládé kọ́ nìyẹn o àwọn ọ̀rẹ́ ìkà àti àṣekúpani ó ga o please don't bring her to your home o ó léwu o bàbá Adémiládé ẹ ti disappoint mi lẹ́ni o ohun tí ò dáa kò dáa ó burú jáì please go out with your friends and not other lady ìwà àgbèrè nìyẹn Ọlọ́run ò fẹ́ ẹ bẹ́ẹ̀ ilẹ̀ sọ báwọn Ọlọ́run ò fẹ́ nígbà tí mi bàbá Adémiládé fẹ́ ńkọ́ nígbà mi bàbá Adémiládé fẹ́ ńkọ́ kí ni fi ṣe ni ọ̀rẹ́ ìyá Adémiládé ṣé ó jọ́ ọmọ ìyá rẹ ni nígbà tí ì sọ ọmọ ìyá rẹ nígbà tí ì sọ ọmọ ìyá rẹ ọmọ ìyá lè pé kíní kan ọ̀rẹ́ lásán ṣé ọ̀rẹ́ yìí obìnrin ọ̀rẹ́ kan wà ńbẹ̀ ìgbà ọ̀rẹ́ mọ̀ sí rondo náà lẹ́ wọ́n sí alọ́bìnrin gbogbo mi òun náà máa ń gbàbẹ̀ gan ni ẹ wá ní tí ò da kí ni tí ò da mo mọ̀ pé ẹ̀ mọ̀ sọ bẹ́ẹ̀ náà ẹni tí ò da wọ́n gba ìyàwó rẹ̀ wọ́n gba ọkọ lọ́wọ́ rẹ̀ wọ́n ṣe kíní kankan gbogbo nǹkan ilà yìí là ti bà kí ni ń ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ rí kí la fẹ́ pé ó tiẹ̀ wá dé tí ò ṣẹlẹ̀ rí ó ti ṣẹlẹ̀ káàkiri ẹnu láìsọ ìdílé àìjókòó ọ̀rẹ́ ìyá Adémiládé òun fẹ́ gbé jáde ẹ wá tún sọ ṣé kí tí tún lọ máa náwó hòtẹ́ẹ̀lì nígbà mo nílé ń bí nígbà mo nílé tó yàrá ní jẹranmu ní tún lọ máa náwó hòtẹ́ẹ̀lì kọ irọ́ ààyè yẹn ò yọ ààyè yẹn ò yọ. Balógun Òkèrèkú bí ọba abòmí ẹ káàbọ̀ sí orí ètò ẹ rí agbámi ètò láwùjọ la wà báyìí ìmọ̀ràn yín fún mi tẹ́mi fẹ́ ṣe ìyàwó mi ò sí lè ya Adémiládé ó sì lọ́rẹ̀ẹ́ rẹ̀ kan ó lọ́ àwọn ọ̀rẹ́ tó pọ̀ mi ò tiẹ̀ mọ bí títí máa rárá àwọn ọ̀rẹ́ wọn ìyá Adémiládé ṣá mọ̀ káwọn ọ̀rẹ́ jọ bẹ́ẹ̀ ló mọ̀ wọ̀ báyìí wá nìkan báyìí ó dáa kọ ọmọ dáa síbẹ̀ òun náà sì ti gbàbẹ̀ tipẹ́
náà sojú wínkín sí mi báyìí gbọ́ ọlọ́run wá bá mi ṣe ọdún àjíǹde yìí Easter táwa ìyá Adémiládé ò sí nílé ó ti lọ ibì kan ó náà lọ ṣàjíǹde mo ní ó lọ ṣe níbì kan ó dọ̀sẹ̀ tó ń bọ̀ kó tó dé dọ̀sẹ̀ tó ń bọ̀ kó tó dé ṣùgbọ́n ọ̀rẹ́ rẹ̀ ẹwọ́ kan tí mo pè báyìí lọ náà ti ṣe ẹ̀yìn sọ́rọ̀ ìwé wà ní mọ̀ ọ̀rẹ́ ta ni ṣòwò sọ̀fọ́ rẹ̀ ni ìyẹn ta ní fọ ọ̀gbẹ́ tó nù jẹ̀sùn ìwọ sọ̀fọ́ rẹ̀ ni Ayọ̀ Ahmed láti Dublin náà àwọn náà wọ́n tún advise wọn ní kí n stop ṣe bẹ́ẹ̀ bàbá Adémiládé ẹ stop ṣe bẹ́ẹ̀ o èmi ò stop ṣe bí eléyìí o àní èèyàn gba tèmi èmi náà sì fẹ́ràn ọmọbìnrin o ẹbí kíni tó wà bẹ́ẹ̀ à á ṣe ló kú òru ni nítorí bá ti dé kì í rí ta mọ́ ni ó lè tọ̀ ó já sọ pé Olúmídé ó ń wò mí lọ́wọ́lọ́wọ́ kí ni ìmọ̀ràn yín 07459353799 láàrin bíi ìṣẹ́jú mẹ́rin sí ẹ̀ tó bá lè pè wọlé tàbí ìmọ̀ràn yín fún mi lórí nǹkan yìí aya tèmi ò já o torí mi ti mọ̀ pé tí ń ṣe nì bóyá bá ní bẹ́ẹ̀ bá ní èrò ọkàn mi èmi ò rí nǹkan tó burú náà ọ̀rẹ́ ìyàwó ẹni tó bá sì fẹ́ràn ẹni ò dà nígbà tí èèyàn fẹ́ràn mi tó ń gbé súnmọ́ mi ṣé kémi náà máa ti kí n mọ̀ tí sọ̀nù èèyàn ń gbé súnmọ́ mi kí n máa ti sọ̀nù ṣé ò ní sọ mí di ọkùnrin tí ò lè múnádóko ni kó a ní kó ní ìyá Adémiládé ti orí mi pàpà rọ kó ló ti ó ti ṣe kìnìkan kí ni ìmọ̀ràn ti yín ẹ ṣe ń gbọ́n alàgbà Táyé Fáṣínà wọ́n ti kí wọ́n ní òkú ètò 07959353799 ẹ̀ tẹ́ bá wà ní òkè òkun ẹ lè fi +44 síwájú ẹ̀ 7459353799 nọ́mbà tó gbé ìpè wọlé agbára nìyí tí ẹ bá fẹ́ pè bóyá ẹ nímọ̀ràn tí ẹ fẹ́ fún mi lórí ẹ̀ ọ̀rẹ́ Adémiládé ló ń wù mí kí n fi ṣe Easter yìí kájọ gbádùn ara wa ní kẹlẹlẹ eléré wá káàkiri tí wọ́n ṣeré mánà náà mánà Ẹ̀kúndayọ̀ ni ó máa wà ní Èkó restaurant tó náà mọ̀ fúnrin tí ó mọ̀ fúnrin dá ọ̀bẹ́jọ́ àwọn olórin nu tó pọ̀ bẹ́ẹ̀ náà ní láti for sure àwọn olórin nu ẹ̀kí láti fẹ́ ṣe wọ́n pọ̀ gan-an tá a kàn gbádùn ara wa ṣé kémi nìkan kàn mọ́ kí n máa kàn wá ẹ̀rọ agbádá ní kẹ̀kẹ̀kẹ̀ kí n máa gbára kiri àpọ́nlé ò sí fọ́ba tí ò lólórí olórí wà lólórí wà ń ta ni ọ̀rẹ́ ìyá Adémiládé lè mi fẹ́ ó gùn mí ó sì ti gbé súnmọ́ mi ti pẹ́ tẹ́mi ìpín mi lóye òun náà ní ìgbẹ́ kínkín létí àwo don't do that please kí ni ìgbẹ́ kínkín fẹ́ ṣe ẹ̀dẹ́ o ẹ̀yin ò bá dé pẹ̀lú òwe o ẹ̀dẹ́ pẹ̀lú òwe nù bàbá àsùnwé nù ó bẹ̀ lọ́wọ́ ẹ̀sìn kó máa ń tu ìgbẹ́ kínkín létí àwo kí ni ìgbẹ́ kínkín fẹ́ dé tí àwo fẹ́ dé tí àwo àní àṣe nǹkan tá a ṣe gbogbo nǹkan lẹ́tí ẹ̀ mọ́ káràmọ́ àsìkè sí gbogbo nǹkan ẹ̀ mọ́ kí ni fi ṣèyàn ọ̀rẹ́ ìyàwó ẹni tó bá gba tẹni káṣí ìjọra máa ṣe ní àwọn Ìlọrin wa ló ń tìjú mi òun náà ló ń tìjú mi nù ìbẹ́ ni wọ́n bá dé ẹ̀jọ́ wà kébi ó bọ́ tàǹtẹ̀ mi ni àbẹ́yìn ó ṣòfófó ni nígbà tẹ́ ẹ̀ ní ṣòfófó kì í kúkú rò àbí kì í rò 079507459353799 tàbárẹ̀ tó fẹ́ pè tó fẹ́ fún wa nímọ̀ràn láàrin ìṣẹ́jú méjì sí kí n kúrò ní orí ètò yìí fún ti tèmi ṣùgbọ́n tá a mú wá lórí ètò láwùjọ wa lénìí òun náà ni eléyìí ìyá Adémiládé ìyàwó mi ò sí nílé ọ̀rẹ́ rẹ̀ kan tí sì ti mọ̀ ṣẹ́jú sí mi ti pẹ́ èmi náà sì láìkì ọmọ tó rọ súrà rẹ̀ pé súrà rẹ̀ pé dáadáa ó lọ́kàn mi fẹ́ káàtì ẹ̀ fi yé nígbà ọlọ́run ti ṣe tí Adémiládé ò sí nílé ká kú gbádùn ara wa ká ṣẹlẹ̀ ń kẹjọ ní fún Easter yìí ẹ rí pé Easter ti dùn ó dùn dáadáa yíyá Adémiládé bá sì dé nígbà tí òun kú mọ́ àti mọ́ra nù búùnù àwọn obìnrin láṣìírí púpọ̀ obìnrin láṣìírí púpọ̀ mo sì fẹ́ ṣe tèmi nù
gbogbo nǹkan á ní yí padà báyìí ni ó ṣe nǹkan tèmi kì í yí padà bó ṣe wù mí kí n ṣe ni àbí ṣé ò ṣẹlẹ̀ rí ni ẹ fẹ́ sọ fún mi bí ò ṣẹlẹ̀ rí tí ò ṣẹlẹ̀ rí ò ní wáyé láéláé ọlọ́run ní jẹ́ àárí. kìlàkìlà lásán àwọn tí ní lágbowó àwọn làwọn lẹ́wọ̀lẹ́wọ̀ gbogbo wọn ní ṣe fàájì ló ní kẹ̀kẹ́. ẹ̀dá kún ẹ bàbá bá wọn sọ ẹ̀kọ́ sọ́dọ̀wọ́ lágbowó gbogbo ọ̀dìmọ̀nì mọ̀nì kùtùkùtù ó bẹ̀ lọ́wọ́ wọn yàmùyàmù àtẹ̀tẹ̀ bá wọn lọ àríyá. èmi láyé mi kẹ́nìkan olùdáyé wọn kọ́lá kọ́lá ọ̀gbọ́dọ̀ wọlé wọn bá jó mi wọn bí jó tún bá túbá ẹ̀dá mi má ṣe mi lọ́lọ́kù abẹ́rẹ́ mọ́lẹ̀ má dùnkọ́ ìgbé olùyẹ̀lẹ̀ yọ̀lẹ̀ ajáyé orí mi kò sóṣì ẹni bá mi kó máa mú bàbá ò lè ṣaláì má jáyé ẹkùn mi lọ́mọdé ọjọ́ ìlera mi àfi jọlọjọlọ. Kódà nítorí àsìkò wa ẹ má bínú a ní lè gba ìpè kankan mọ́ ní báyìí lórí ètí a fi sí afẹ́fẹ́ lénìí ẹ rí bó ṣe ra ọmọ ráńpẹ́ ọ̀hún nǹkan pọ̀ ńbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó sì ń ṣẹlẹ̀ láyé òde òní ni ó sì ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ náà bẹ́ẹ̀ ṣùgbọ́n àìníbẹ̀rù ọlọ́run òun náà ló máa ń fa gbogbo ẹ̀ ṣẹ́ni tá a rọra sọ yìí ní tó da ọ̀pọ̀lọpọ̀ léwúdè nìyẹn tipẹ́tipẹ́ tó yẹ pé ẹlòmíì tó pé nǹkan ríra ni inú mi dùn fún nǹkan tí ẹnìkan sọ tẹ́mi ìpínmi lóye ó fi òwe Yorùbá ó fi gbé lẹ́sẹ̀ pé ìgbẹ́ kínkín létí àwo gbẹ̀gìrì bójú bá kú òun bẹ́ẹ̀ ọkàn ò ní kú òun bẹ́ẹ̀ nǹkan tó ń túbọ̀ tó da ọ̀pọ̀lọpọ̀ ẹbí dèní nìyẹn káwò sùn kó jẹ́ pé ọ̀rẹ́ ìyàwó ẹni ẹlòmíì bá débi pé àbúrò ìyàwó ẹ̀ gan nísìn mo ti kúrò lórí ètò Babátúndé Àlòṣù ló ń bá yín sọ̀rọ̀ báyìí bàbá Adémiládé ti kúrò lórí ètò ọ̀rọ̀ olóòtú ni èmi ń sọ yìí gbogbo àwọn ọkùnrin tí a bá ń ṣerú nǹkan tí bàbá Adémiládé fẹ́ ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ń ṣe o àfẹ́ tó bá níbẹ̀rù Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á stop ṣe bẹ́ẹ̀ báwọn èèyàn ṣe ń sọ kì í ṣe nǹkan tó dáa ẹ rí èmi ò mọ̀ ìwọ náà ò mọ̀ kò sẹ́ni tó mọ̀ Ọlọ́run ọba nìkan ló mọ̀ ṣùgbọ́n gbogbo ohun tí èèyàn bá tiẹ̀ ṣe àwọn Yorùbá ní ayé àgbẹ̀ rírọ̀ sí tòsí àìyà sí etílẹ̀ ìgbẹ́ tó bá ti tó sàn wọn nítorí kò ní ṣe é kó ni wọn bá jẹ́ ìgbẹ́ tó le pápápá wọn ó kó ìgbẹ́ tó bá sàn wọn ń yà sí tòsí tó bá tiẹ̀ fẹ́ ṣe rìn jìnnà ṣe pé ká máa tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án ká ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi wọn níbẹ̀rù Ọlọ́run ọ̀rẹ́ ìyàwó wọn tímọ́tímọ́ ni wọ́n tún mọ́ bá jọ ní àjọṣepọ̀ wọn ò sì ní gbà torí pé àfidà pani ni wọ́n báwo ni ìwọ náà ṣe fẹ́ rò kó jẹ́ pé ọ̀rẹ́ tiẹ̀ tímọ́tímọ́ kíyàwó ẹ̀ kó máa bá sùn ọ̀rẹ́ ìwọ ọkọ tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ tẹ̀jọ́ ń sọ̀rẹ́ tímọ́tímọ́ kíyàwó ẹ̀ kó máa bá sùn tó bá gbọ́n kọ́ báwo ni ó ṣe rí títí ayérayé ṣé ó kú ò lọ́kàn ẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ tá a bá rí kì í pani púpọ̀ kan wọ̀nyí à ń mú wá fún ìdánilẹ́kọ̀ọ́ ni torí pé ó ń ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ láwùjọ wa lásìkò ètò yìí ní pé láwùjọ wa tó ń ṣẹlẹ̀ láwùjọ wa ni tó sì ti bá oko ti bọ́ kó bá ọ̀pọ̀lọpọ̀ lé ẹ sì rí àwọn nǹkan kan wọn tó pé àwọn bàbá wa wọn ò fi gba kódà gan àwọn òwe mímọ́ méjèèjì wọn ò fọwọ́ sí ìtúkà àgbéyàwó tó pé tó pọ̀ lẹ́yìn ẹ̀ ó burú gan ẹ rí ọmọ tí ìyá àti bàbá tó dàgbà Ọlọ́run ni wọ́n máa fi ń yáre ká tó a sọ pé ọmọ tóbìnrin nìkan dátọ́
tàbí ọmọ tí a kàn ti ẹ̀gbà lọ́wọ́ yẹ jẹ́ pé wọ bàbá wa lọ fẹ́ obìnrin míì ẹ̀wọ̀n ó ṣe bí ìyá lè jọ ìyá ni. ṣùgbọ́n tílé ò bá dàrú tẹ́yìn méjèèjì àti ìyá àti bàbá tẹ́ bá jọ ń pawọ́pọ̀ tẹ́ ń tọ́ àwọn ọmọ ẹ̀ pẹ̀lú àdúrà wọn ó yáre ẹ̀yin náà ó jìrẹ̀ wọn lọ́jọ́ iwájú. kí ló mọ̀mọ́ dàrú ni gbogbo àwọn nǹkan tó lè torí irú nǹkan yìí kò wí tí gbọ́ rárá tí ì bá jẹ́ pé obìnrin tí Ọlọ́run bá máa mọ̀ ọ̀rọ̀ lọ́kàn yóò gbọ́ pé ọkọ òun ó bá ọ̀rẹ́ òun lájọṣepọ̀ bó ti wù kó dáríjì ọkọ yẹn tó kò ní kúrò lọ́kàn rẹ̀ tí sì mọ́ fà náà ni tó fi jẹ́ pé ẹ rí i pé àwọn obìnrin àwọn ọlọ́mọ nífẹ̀ẹ́ jù èmi máa ń sọ ìmọ̀ torí pé mo jọ́kùnrin kí n máa ká máa pa ara lélẹ̀ tí ò yẹ àwọn obìnrin náà máa nífẹ̀ẹ́ jù bẹ́ẹ̀ ni ẹ rí i pé tí máa ń fà tí àwọn obìnrin míì bó ti wù kán nífẹ̀ẹ́ ọkọ wọn tó yẹ pé ìfẹ́ ọkọ máa ń yọ fòrò lọ́pọ̀ wọn ní bí ká máa ṣe àwọn àṣemọ́ṣe wọ̀nyí ni kí lóbìnrin kí láti fobìnrin ṣe tán ta pé ìyàwó ọ̀rẹ́ ìyàwó ẹ̀ ló wá kù tó fẹ́ gbé jáde tó fẹ́ lọ máa bá jọ ní àjọṣepọ̀ kódà tí ò dáa ni adúgbò lọ́wọ́ ìyáàfin olítọ̀ wọ́n gbà wá nímọ̀ràn wọ́n ní tí ò dáa bẹ́ẹ̀ ni òótọ́ ni àtúnwá wò sùsùsùn àtúnwá sọ pé torí pé ìyàwó ò sí ilé gan-an tí ìyàwó wa wà tá a jọ ń sùn yẹn á wàá gbé wa ẹ̀rí tó burú jáì gbogbo àwọn ọkùnrin tá a bá ń ṣe wọ̀nyí ẹjẹ́ akọ́ wa Jésù ọdún àjíǹde ló ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹjẹ́ àfìgbésí ayé Jésù ẹjẹ́ àfi ṣe wa wò kì í ṣèwà tó dáa ní ọ̀rẹ́ ìyàwó ẹ̀ àkọ́kọ́ nǹkan tó burú nì kò yẹ kó o tiẹ̀ dẹ̀wò rárá òtún wá tún dánwò tán nù òtún gbé lọ sí tọ́ bá jẹ́ pé ilé tíwọ̀ àtìyàwó ẹ̀ jọ ń sùn lóòtún wá gbé wá bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin tó ń ṣe wà wọ́n pọ̀ kì í sọ ọkùnrin nìkan la jẹ̀bi ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ orú nǹkan bẹ́ẹ̀ la ti gbọ́ Ṣẹ́gun Moscow ọ̀ká àbọ̀ sórí ètò bẹ́ẹ̀ ni Ọláọ̀rẹ́ Káyọ̀dé èèyàn mi dáadáa Adéwálé Táíwò gbogbo wọn náà ti dapọ̀ mọ́ mi ní orí ètò Ọláọ̀rẹ́ Káyọ̀dé ẹ ṣé gan gbogbo yín mo kí yín ẹ káàbọ̀ sí orí ètò Alhaji Rasak Aro 5 and 6 mi nù láti ìlú Dublin náà. Ṣẹ́gun Moscow èèyàn mi dáadáa nù ọ̀la òde náà ni ìfilọ́lẹ̀ iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò bẹ́ẹ̀ náà ni mo mọ̀ pé invitation ti dé ọwọ́ yín bẹ̀ ẹ má ṣaláì jẹ́ pé wa ní ọ̀la ní agbára Elédùmarè Ọlọ́run á ṣọ́ wa ju ọ̀la lọ Ọlọ́run á bù sí àkùnrin ìyá Ìbàdàn ti ń sọ fún mi pé òun ti invitation òun ti fún Ṣẹ́gun Moscow òun ti fún yín ní invitation à ń retí yín ní ọ̀la gbogbo yín ẹ̀túyàyà ẹ wá gbé alárugẹ ní ọ̀la la fẹ́ ṣe ìfilọ́lẹ̀ ìbílẹ̀ rédíò iléeṣẹ́ wa ń bì ní Wickway Community Center ní St George's Way London SE15 6PL SE15 6PL láàrin aago 4 sí aago 10 náà ni ìfilọ́lẹ̀ yóò wáyé ní ọ̀la ní agbára ọ̀la Easter Sunday gẹ́gẹ́ tí bàbá owó obìnrin tó máa ń ṣe bẹ́ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì náà ló ń bá ọ̀rẹ́ ọkọ ẹ̀ sùn nǹkan tí ò dáa ni ikú ló wà ń bẹ̀ nítorí pé afẹ́nilóbìnrin ò fojú rẹ̀ wo ni bí òwe tá a mọ̀ ń fìlú pa bí ewúrẹ́ lè kú òkú ni afẹ́nilóbìnrin ò fojú rẹ̀ wo ni ẹ̀rí kò dáa rárá ẹjẹ́ akọ́wà Jésù ká fi sì wà wò ẹmọ́jà mọ́ wà tí ò dáa mọ́ Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ òòdù àfẹ́ bẹ́ẹ̀ kò ní jù báyìí lọ lénìí lórí ètò láwùjọ wa ní ọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run èmi àti aya mi ní orí ètò ìyá Adémiládé àájọ pàdé ara wa ní orí ètò ẹ̀yin ò ní kú èmi ò ní kú ọdún àyàbò fún wa agbára Elédùmarè àwọn tá a péjú jọ ṣe ọdún àjíǹde ọdún yìí látúnjọ péjú ṣe lẹ́ẹ̀mí tọmọtọmọ wa táyátáyá wa tọkọtọkọ wa tẹbí tará tọ̀rẹ́ tojúlùmọ̀ wọn ò ní fẹ́ lómi ìṣe wa lágbára Elédùmarè ọjọ́ òní á dáa fún wa gbogbo ewu tó wù kó wà lọ́jọ́ òní Èdùmarè á gbé fún wa gádágádá àní rìn pàdé ikú àní délé kú lágbára Elédùmarè Èdùmarè á ṣàánú wa gbogbo ẹni tẹ́ wà níbi iṣẹ́ àṣeyè lálákàn ṣèkó àṣàṣeyè gbogbo àwọn táwà lókè òkun àákìrì òkú délé gbogbo ẹni tẹ́ wà nílùú Nàìjíríà lọ àbá ẹláyọ̀ àtàlàáfíà
Èdùmàrè ò ní fìrìn àjò bú àwa, Èdùmàrè ò ní fi lébú ẹ̀yin náà. Bàbá ti ríra wa pẹ̀lú àtàlàáfíà ni lágbára Elédùmarè. Ogun tá a gbélé ayé wa tá a fọwọ́ wa ṣe, Èdùmàrè ò ní jẹ́ kó bàjẹ́ lágbára Elédùmarè. Adébáyọ̀ Tọ́lání káàbọ̀ sí orí ètò. Títí ọjọ́ mẹ́jọ tá a tún pàdé ní orí ètò nìyẹn. Ìbátúndé ń lọ lénìí, mo ń lọ sí Yẹ̀rọ̀ Ọ̀kín Ọlọ́fàmọ́jọ ní Ọlálọ́mí ọmọ Abísújú oko ọmọ ìjàkadì kátàkìtì lọ́rọ̀fà. Títí ọjọ́ mẹ́jọ tí a tún pàdé lórí ètò. Ó dàbọ̀.